آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله. kì í ṣe ọgbọ́n kì í ṣe mímọ̀ kan ló jẹ́ orí bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ ló fi rí bẹ́ẹ̀. بنعمة ربي الحمد لله لا بما كسبت يدي ولا بتراثي إنني متشاكر. الحمد لله الحمد لله الحمد لله. kàdúrà mi lè gbà ni mo ṣe wá bí. Allah. torí nǹkan kan wá. torówó tó fẹ́ o ní ló fi ń bẹ Ọlọ́run ọba. Allah. owó tó fẹ́ ní ló ṣe ń bẹ Ọlọ́run ọba. ọlá tó fẹ́ ní ló ṣe ń bẹ Ọlọ́run ọba. ọlá tó fẹ́ ní ló ṣe ń bẹ Ọlọ́run ọba. Allah. Allah. kàdúrà wa lè gbà la ṣe wá bí. kàdúrà wa lè gbà la ṣe wá bí. gbàdúrà wa kàdúrà wa lè gbà la ṣe wá bí. Àmín. 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 ọjọ́ méje pọ̀. ọjọ́ méje pọ̀. jùkọ́ lọ́hún wá sọ pé òun rán wá ń ṣẹ́ lọ. Allah. wá sọ pé òun rán wá ń ṣẹ́ lọ. bá a ṣe ń bẹ̀ ẹ́. la ṣe ń bẹ̀ ẹ́. kó jọ. kó má dojú ẹ̀ tì wá. kó má dojú àdúrà tì wá. kó má dojú àdúrà tì wá. kó má dojú àdúrà tì wá. ẹ jẹ́ á tún tún àníyàn wa dà. ẹ jẹ́ á tún tún àníyàn wa dà. Allah. ẹ jẹ́ á tún àníyàn wa dà. ẹ jẹ́ á tún àníyàn wa dà. wípé Ọlọ́run. wípé ọba tí jẹ́ Ọlọ́run. gbogbo ohun tí a ti ń tọrọ bọ̀ wá. gbogbo ohun tí a ti ń tọrọ bọ̀ wá láti dé wá. kọ́lọ́pọ̀ wa stampu ẹ̀. Àmín. kó má sọ pé òun ò bẹ̀ wá ń ṣẹ́. kó má lọ òun ò bẹ̀ wá ń ṣẹ́. Bismil Fatiha. آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ẹ jẹ́ á tún àníyàn dà lẹ́ẹ̀kan náà. Ọlọ́run má dojú tì wá. Ọlọ́run má dojú tì wá. ọjọ́ keje rí tá a ti ń kóra wá jọ lórí pé à ń pè wọ Ọlọ́run ọba. ọjọ́ keje rèé tá a ti ń kóra wá jọ lórí pé à ń pè wọ Ọlọ́run ọba. má jẹni tí ò ṣe má jẹ́ ó jàre wa. má jẹ́ tí ò ṣe má jẹ́ ó jàre wa. Àmín. bá a ṣe ń da ní wákà. bá a ṣe ń da ní wákà. má jẹni tí ò ṣe jàre wa o. má jẹni tí ò ṣe jàre wa. má jẹ́ni tí ò ṣe ó jàre wá. má jẹ́ni tí ò ṣe ó jàre wá. tẹ́ni tí ò ṣe wàhálà tí bá ń jẹun tẹ́ni tí ń ṣe wàhálà ń ṣe. Allah. tẹ́ni tí wàá ń ṣe wàhálà ò wá rí jẹ yóò ronú o. Allah. yóò ronú. yóò ronú o. yóò ronú. yóò ronú pé àwa tá a kí wákàtí márùn gan tá a bí Ọlọ́run gan agbádùn jùlọ. Allah. kò sì mọ̀ pé Ọlọ́run afẹ́ni tó dá àtẹ̀ntí ò dá ni. Allah. òun ò ní ro bẹ́ẹ̀. òun ò ní ro bẹ́ẹ̀. irun tẹ́lómi kí tí o bá ti lówó kò ní kí mọ́. irun tẹ́lómi kí tí o bá ti lówó kò ní kí mọ́. ọ̀tọ̀ lówó. ọ̀tọ̀ lówó. ọ̀tọ̀ nírun. ọ̀tọ̀ nírun. bádà nírun.
ìbádà nìrun kíkí. olówó òní. compulsory ló gbọ́dọ̀ kí. compulsory ni fún ẹ láti kírun. kì í ṣe compulsory ní fọlọ́run kó fún ẹ lówó tó rò ń kírun. kì í ṣe dandan fọlọ́run bá kó fún ẹ lówó tó rò ń kírun. tó bá nílò owó. ó bẹ̀ lọ́tọ̀. ó bẹ̀ lọ́n lọ́tọ̀ ni. tó bá fẹ́ yóò ṣe fún ẹ. bí ó sì wù ú yóò ní rárá kó wò fún ẹ. Allah. ò ní yẹ ò ní gbò ó máa tẹ̀ramọ́ ibi ọlọ́run ọba ọlọ́run o. yọmí kúrò nù òjò ó ná kan tó torí kan. yọmí kúrò nù òjò ó ná kan tó torí kan. ó dà kó ná tán èmi ò ní wọlé. kó ná tán èmi ò tún ní wọlé. tó bá tó wá promise yẹn náà rè kò tún ní bọ́ sí. tó bá tó wá ṣàdéhùn fún ẹ kò tún ní bọ́ sí mu ṣe. ọlọ́run yọ kó nu gbèsè ayé ni. ọlọ́run yọ promise and faith kó nu gbèsè ayé ni kankan wa. Àmín bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أستغفر الله الله أستغفر Astagfirullah, Allah, astagfirullah.
عليه وسلم صلى الله على محمد صلى الله 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 عليه
العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون. والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. ودانية لطيف وباي. لطيف فداركنا بلطفك سرعة. مجيب سريع والأمور تيسرت. Èní lọ́jọ́ keje tuntun àníyàn Lateef ẹ̀dá. Pé Lateef mi Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa mí lẹ́kún. Lateef mi Dàníyàn Ọlọ́run jẹ́ ó gbà tó bá gbà tán má fi pa mí lẹ́kún. Dàníyàn dáadáa. Dàníyàn gbogbo tó ń tọrọ pátá alimami máa wọlé. Dàníyàn afẹ́ bẹ̀rẹ̀ Lateef nìyẹn o. Afẹ́ bọ́ sínú Lateef nù. Gbogbo ntí o tọrọ pátá láti bẹ̀rẹ̀. Gbogbo ohun tó ti ń tọrọ láti day one. O fẹ́ sáyìn ẹ̀ lónìí. O fẹ́ stampu rẹ̀ kó sáyìn ẹ̀ lónìí. Kó stampu ẹ̀ gbé. Ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà yìí. Ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà. Ó jẹ́ kó o fi mọ̀ pàdúrà ẹ ti gbà. Ó yẹ kí wọn náà mọ̀ kọ́kàn rẹ̀ ó máa balẹ̀ kó sì máa sọ fún ọ ìgbàdúrà rẹ̀ ti gbà. Àwọn bàbá wa láti ìlú Ìbàdàn. Àwọn bàbá wa àgbà láti ìlú Ìbàdàn. Bàbá Najim Al-Kubero. Bàbá Najim Al-Kubero. Wọ́n ń bẹ lórí ìjókòó. Bàbá wa pẹ̀sẹ̀. Nínú àwọn kádìmù ọlọ́ba Ọlọ́run gbọ́ ìjẹ́ tata náà tò ní. Àwọn náà ń bẹ lórí ìjókòó. Bàbá wa pẹ̀sẹ̀ bí wọ́n ti jókòó yìí. Gbogbo dalilu lè khairati. Ń bẹ lórí wọn. Wọ́n máa kálẹ̀ yọ̀ kankan ni. Ẹ̀rí pàdúrà yín gbà pípọ̀. Àdúrà wa ti gbà púpọ̀. Àwọn bàbá wa láti Kánò àwọn náà ni wọ́n jókòó yìí. Àwọn náà ló jókòó tiwa ń bì. Ẹ̀rí pọ́ lọ́hún kẹ́yìn púpọ̀. Ọlọ́run ti kẹ́ wa púpọ̀. Bàbá wa Sàkọ́fì. Ọmọ ìdùnnú. Àwọn náà ń bẹ ń bí. Àwọn náà wà pẹ̀lú wa ní àyín. Ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. Sheikh Abdul Basit. Sheikh Abdul Basit. Al-Misri. Al-Misri. Al-Azhari. Al-Azhari. Al-Naijiri. Al-Lagusi. Gbogbo ẹ̀ pátápátá. Gbogbo ẹ̀yán Al-Abahaji. Al-Abahaji. Ẹ̀rí kó pọ̀. Kó pọ̀. Ṣé kò pọ̀ létí tiẹ̀ rárá? Kò pọ̀ létí tiẹ̀ rárá ni. Ṣé o bá sàtọ̀? Ẹ padà tó máa gbọ́ àdá ìmù àlá gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́. Ẹ gbọ́ gbogbo ẹ̀. Tẹ gbọ́kun last year. Ẹ máa wò rẹ́ gbádùn ara yín dáadáa lónìí. Afa dáadáa lónìí. Afa tó jókòó wájú àwọn ìyá yẹn dìde ń bẹ̀. Kó wájú àwọn ìyá yẹn. Lọ wáyè síbòmíì. Jókòó báyìí. Wájú kò lẹ́gbẹ̀ẹ́ àfa wa Azakiru Adigun yìí. Adamallahu hayatahu. Àfa wa Sheikh Said. Sheikh Said. Al-Azhari. Al-Misri. Al-Arabi. Al-Jepowiyun. Gbogbo ẹ̀ pátápátá ní bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ pátápátá yányán. Sheikh Basit. Mishu wa shaba Masri wale. Huwa kida wa shaba Masri. Yani hata fi laon kaman fi Masri. Wa fi laja kaman wa Masri. Bàbá wa gbà Ọlọ́run kẹ́mi. Ẹ dákẹ́ bá fún wọn láyè ń bẹ àfáwà Zakiru. Ẹ bá sọjọ́ ẹ bá fún wọn láyè. Bàbá ọlọ́pẹ́. Bàbá ń sábó. Ìjọba government. Bàbá wa Sheikh bí ẹ bá ń jẹ́ bèjì ń bí lónìí. Bàbá wòrán kẹ́hìndé àwọn làgbà wọn. Ẹ dákẹ́ bá fún wọn láyè ń bẹ̀rẹ̀ ìjà kó tó tọ́lọ́hún. Fawusul Azimi wọ́n ti sá lọ bọ́n ti ń sá lọ gbogbo gbà. Ahlan wa sahlan.
ẹ̀yin ya wa aki ìwọlé alhaja wa bintu rasulillah. aki ìwọlé alhaja wa bintu rasulillah. sallallahu alayhi. bẹ́ẹ̀ tí rí wọn bí kún iná lẹ́rìhùn. bẹ́ẹ̀ tí rí wọn bí kún iná lẹ́rìhùn. saniya ìsìnẹ́ni. saniya ìsìnẹ́ni ni. isiwu ma fi mọ́kànlá ma wí ní sí. masha allah. bàbá wọn bá ara. ọlọ́run kẹ́mi. ọlọ́run kẹ́mi. ẹ má jọ bàrà ó sá lọ lónìí. ẹ má jẹ wọn sá lọ lónìí. ẹ má jẹ bàǹfà òsùn sá lọ lónìí. ọlọ́run kẹ́mi. ẹ dì wọ́n mú láṣọ báyìí. ẹ má jọ wọn sá lọ. ẹ má jẹ wọn sá lónìí. a fẹ́ wọnú Lateef. a fẹ́ wọnú Lateef wa. mo fẹ́ kí ìjókòó yẹn kó farabalẹ̀. kí ìjókòó yẹn farabalẹ̀ dáadáa náà là ń retí. má fi Lateef ní ìṣe. Allah Allah ya Gafar. Allah Allah ya Gafar. Allah Allah ya Gafar. ẹ jókòó ẹ jókòó. Allah Allah ya Gafar. 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 àforíjì ẹ la wá. àforíjì ẹ la wá o. ẹ̀ṣẹ̀ tẹ́lòmíì ṣe ó tó débí. ẹ̀ṣẹ̀ tí ẹlòmíì ṣe kó tó débí. bọ́lọ́run bá wò ó. bọ́lọ́run bá wò ó. ó lè kó bá gbogbo wa. ó lè kó bá gbogbo wa yìí. Allah. ìtẹ́lòmíì ń dábì àtúnjòkó sí i. ìtẹ́lòmíì ti dábì àjòkó sí i náà. ó lè bá 10 years jẹ́ lójú orí ẹ̀. ó lè bá wàhálà 10 years jẹ́ ọlọ́run o. Allah. ọlọ́run. àpè. àpè o. àmọ́ sọ. àmọ́ sọ. àmọ́ wù. àmọ́ wù. a lè ṣe bó ti fẹ́. a lè ṣe bó ti fẹ́. àánú ẹ̀ la béèrè. àánú ẹ̀ la béèrè. àforíjì ẹ̀ la tọrọ. àforíjì ẹ̀ la tọrọ. tó bá ti tijú. tó bá tijú wa. ànábì wa. ànábì wa. mọ́ wa lára. tó foríjì wa. ìta béèrè ó ṣe. ìta béèrè ó ṣe. ẹ wá dàníyàn Lateef. ìyá dàníyàn Lateef wa báyìí. Allahu latifu bi ibadihi. Allah. يرزق من يشاء وهو القوي العزيز وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة داعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون fún wàfà ẹ dàníyàn tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ àdúrà yín gbà ẹ wá dàníyàn dáadáa. دانيات الله لطيف بعباده
يرزق من يشاء وهو القوي العزيز. دانيال دانيال الله. دانيال. وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة داء إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. يا لطيف 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 أفاي ما بيت الله يا لطيف 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 يا لطيف. ẹ má bá a fà lọ ẹ ṣe tí lọ́tọ̀ọ̀tọ̀ yà Lateef tó bá ti ṣe 1000 ọmọ akọni Allahu Akbar mi báyìí ẹ má bá a fà lọ ẹ fà tí yín lọ́tọ̀ọ̀tọ̀. يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف يا لطيف. Allahu Akbar wa jẹ́ kó lọ sókè dáa ká lè gbọ́ra wa kó kàn yín lè kó lè bá a jọjú kó lè bá a ṣe ohun tá a fẹ́. يا لطيف يا لطيف يا لطيف. ìwọ tó bá ti ṣe 1000 dákun gbóhùn sókè dáadáa kó jẹ́ ká mọ̀. ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè dáadáa torí Ọlọ́run.
ẹjọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ sókè torí Ọlọ́run. الشيخ الفاضل الخليفة العام العالمية àfi tó o bá di nǹkan tí ò dá wá bínú rẹ ní ìgbà ìgbà èyàn tó gbọ́dọ̀ jókòó ti àwọn àgbọn náà gbọ́dọ̀ máa dá òjò ayé ara wíṣẹ́ wù dáadáa kó ní gbígbàdúrà jáde. àdáàmọ̀ ń wá àhùdá wò látà ṣe hànà ọlọ́run jẹ́ mi bàbá wa ń kùn wọ́n fẹ́ gbígbàdúrà òde lè ṣàmìfọ́gà tiwa. bó o bá ṣàmì ìwọ náà ò ní gbígbàdúrà jáde wọ́n dà áhùn wọ̀ ẹ̀dá kù wọ́tù. ṣé gbàgbọ́dúrà yín ti gbà. ṣé gbàgbọ́dúrà yín ti gbà. ẹ kọ́ pé yá létí. yá létí. olùtún fún bíyìn náà. yá létí fún fàríjì àná. yá létí fún olùtún fún bíyìn náà. yá létí fún.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا بالجنة التي كنتم توعدون. نعم. tó bá fi di ìṣẹ́jú márùn-ún kù ìṣẹ́jú méje báyìí ó kù kí aago méje lù. Hayyakumullah. apèrò akira ti parí nù. Wujudu Mawlana Sheikh Muhammad Sami Allah. ìjókòó bàbá àgbà Mawlana Sheikh Sami Allah bá àgbà ní kẹlẹ̀ bá àgbà ló ń gbọ́n kẹlẹ̀. Istijaba lakum. ó ti tó fún wa ní gbígbàdúrà. o tún dá òtún. Istijaba lakum. àfọ ajá mọ́ ó ti tó ń gbígbàdúrà fún wa àti gbígbàdúrà. o nígbàgbọ́ ló máa pé ṣé gbogbo adẹ ti ṣe tán náà nìyẹn. adẹ ti ṣe tán náà nìyẹn. ìṣẹ́jú márùn-ún ti tó. ìṣẹ́jú márùn-ún ti tó. tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́. tó bá gba ọba tó ní ẹ gbọ́ dáadáa tó yí ẹ. ó fi wákàtí mẹ́jọ ṣàdúrà kò ní ó gbà o. wákàtí mẹ́jọ òun kọ́ ni kó gbà. ìṣẹ́jú kan òun gbà. òun náà ni ó fi gbà. báníyàn bá ti dá. báníyàn bá ti dá. lẹ́ẹ̀kan náà. lẹ́ẹ̀kan náà. a wá dìde fọlọ́run ọba. a dìde fún Ọlọ́run. àwọn àgbàlagbà nìkan la yànda kí wọ́n jókòó. àwọn àgbàlagbà nìkan la yànda kí wọ́n jókòó. bá a ti máa ń ṣe. bá a ti máa ń ṣe. a ṣe la ilaha méje. la ilaha illallah méje wa. a wá ṣe ya arhamar rahimin. a ṣe ya arhamar rahimin. turẹ̀ ń tó lè kẹ́ni bí Ọlọ́run ọba ò sí. ju Ọlọ́run ọba lọ ò sí. ẹ jẹ́ a dìde fọlọ́run lẹ́ẹ̀kan náà. Ọlọ́run kẹ́mi sì wà láàrin wa. gbogbo àníyàn tó dà láti ọjọ́ kẹ̀kínní gbogbo àníyàn tó dà láti ìjẹjẹ wá tó fi di sí yìí tó fi di sí wá tuntun wá dà wá tún mú wá nísìnyí mú wá kíákíá máa tó fọlọ́ nísìnyí. la ilaha illallah. La ilaha illallah. tó dání. máa dàníyàn. kò ní í da kó wá ń bí àdúrà kó tún máa rántí gbèsè tó jẹ́. Ọlọ́run ni ó bẹ̀ san. òun ni ó san. ṣebí dàyà nu wà ládùúgbò yín àbó rẹ. má dààmú Ọlọ́run ni ó san. Ọlọ́run ni ó yanjú ẹ̀ máa dàníyàn. àníyàn ni ó máa dà. ẹlòmíì yáyà kúrò. dàníyàn. béèrè oore ńlá lọ́dọ̀ Ọlọ́run. la ilaha illallah. La ilaha illallah. ó di méjì. ó di méjì.
wí. Tún dàníyàn. Tún dàníyàn. ìkejì la wí òní. Ìkejì nìyẹn dàníyàn. ẹlòmíì yá àkúyà bọ́sílẹ̀kùn àlùjọ́nà fún. Dàníyàn máa tọrọ. Máa béèrè oore ńlá lọ́dọ̀ Ọlọ́run. Má jẹ́ kẹ́rù ó bẹ̀rẹ̀ láti béèrè nǹkan tó tó 2 Béèrè billion. ohun tó tóbi ohun tó pọ̀ ni ó béèrè lọ́dọ̀ Ọlọ́run. Èmi kọ́ lèmi ó fún ẹ, Ọlọ́run ni ó fún ẹ. Ọlọ́run ni ó fún ẹ o. Kò sì pọ̀ fún láti ṣe. Kò pọ̀ fún kò pọ̀jù fún láti ṣe. La ilaha illallah. La ilaha illallah. Ó di mẹ́ta. Ó di mẹ́ta. Tún àníyàn ẹ mú. Tún àníyàn rẹ mú. kí ló dé tí mo béèrè oore tó ń jowú mi ìwọ kọ́ ló ṣe é ọba tó ní wá ní ọjọ́ dá wa lóhùn. La ilaha illallah. La ilaha illallah. Ó di mẹ́rin. Ó di mẹ́rin. Ṣé wàá rí mẹ́ta yà á wílé ra wọn ni? Mẹ́ta tó kù yà á wílé abá àti Wá máa ṣe. dàníyàn dáadáa. Tún àníyàn kó pọ̀. Wọ́n láwọn gba àwọn ogbó tí wọ́n ń bẹ láàrin wa. Wọ́n náà gbogbo àwọn ogbó tó ń bẹ láàrin wa. Àwọn àgbàlagbà. Tí wọ́n ti wurun funfun Tí lórí. wọ́n sì Ọlọ́run láti dúdú dìbì fún. Tó fi di funfun mọ́ wọn lórí bẹ́ẹ̀. Wọ́n láwọn láàyè yìí. Wọ́n láàrin wọn láàyè yìí. Obìnrin inú wọn. Obìnrin inú wọn. Ọkùnrin inú wọn. Ọkùnrin inú wọn. Gbogbo ń tó gbédébé Gbogbo tó pátá. gbédébé pátá. Tí ń bà inú Tí ń bà inú jẹ́. jẹ́. Ọlọ́mọbẹ̀ bí ẹ̀. Ọlọ́mọbẹ̀ bí ẹ̀. La ilaha illallah. 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 آمين وتب علينا آمين إنك زيو. أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا آمين. وذرياتنا قرة أعين آمين. واجعلنا للمتقين آمين. إماما. بسر الفاتحة. بسم الله آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
ẹ jẹ́ á jókòó. àmín ẹ jẹ́ á jókòó lẹ̀. bó ṣe ń jókòó má tó rojọ́ fẹjọ́ lẹ̀. ẹ jẹ́ á jókòó lẹ̀ àti ṣe ní kò lónìí. sí àsìkò. kò sásìkò rárá. gbogbo ìta ní bí. gbogbo ìta ní bí. ó kù 1 hour. ó kù wákàtí kan péré ló kù wákàtí kan so. àti 20 minutes. àti 20 minutes péré. ẹ rí i pé ìgbà tí wọ́n bá fi pé mọ́gìrì bá ti ṣe tán. tábà kọ́ mọ́gìrì la ti ṣe tán láti parí gbogbo ètò. ó sì mọ̀ pé àdúrà ẹ̀ ó gbà. àdúrà rẹ̀ ó sì gbà. Insha Allah. Wallahi. bí èmi ṣe ní bàbá ọlọ́run gbọ́ lórí ìjókòó. bàbá ọlọ́run gbọ́ lórí ìjókòó. bàbá kùbùrọ̀ ń bẹ ń bí. bàbá kùbùrọ̀ ń bẹ ń bí. àwọn àgbàlagbà bàbá lókè ògùn rèé. àwọn bàbá lókè ògùn rèé. àwọn ọlọ́ba bàbá ọlọ́run gbọ́ ọ̀jẹ̀ ta tàná tóní. Rahimahullahu ta'ala jami'an. àníyàn wọn ò dàrú ń jẹta. kò dàrú lánàá. ó tún lónìí kò yẹ gẹ́. Alhamdulillah. àti jẹ́ tánítàníyàn tiẹ̀ ti lọ. ṣe ló fò bí ẹyẹ òdèrè kókò. ó fò bí ẹyẹ òdèrè kókò ti fò lọ. àwọ̀ àti tí a rí. àwa títí àrí o. afọkà bàbá tán kò tún padà wá. kò tún padà náà. a tún da ọkà àgbàdo náà kò tún wá. ẹyẹlé ọkàn ẹ̀ náà. kí wàá lókun tá a máa wí náà wà lárọ́jì yìí. làkúgbé eléwọ̀n wà á ràn án. ọlọ́run bóyá iye ni ó wà á ràn án. kó bá wọn lọ́hùn. ọlọ́run sọ fún àná bí kí wá sí yá bàkẹ́. Fatahir. ọlọ́ni wà nẹ́bì. sallallahu alayhi wa sallam. fọkàn ẹ mọ́ torí aṣọ ànẹ́bì ò dọ̀tí. Sallallahu alayhi wa sallam. tọ́lọ́hún fi wá sọ fún pé ànẹ́bì ò lọ fọ aṣọ. aṣọ ànẹ́bì ò dọ̀tí. ànẹ́bì ti ju stage wọn lọ. ọlọ́run fi pé wọ́n nẹ́bù wa Muhammad ni. ẹ̀mí lọ́lọ́run bá ànẹ́bì sọ jẹ́ kẹ́mi ẹ̀ fọ́. kí ẹ̀mí rẹ kó má lọ fọ ẹ̀mí rẹ. kí nìyẹn fi ń fẹ̀mí mọ́. kí ni àwọn fi fọ ẹ̀mí mọ́. orúkọ ọlọ́run ni. orúkọ ọlọ́run ni o. alá bizikirillahi tatma'innul qulub. Bidhikrillah. amanu wa tatma'innu qulubuhum bidhikrillah. alá bizikirillahi tatma'innul qulub. tẹ́mi bá ti mọ́ tó bá porúkọ ọlọ́run ọba yóò fi ẹ́ lọ́kàn balẹ̀. yóò fi ẹ́ lọ́kàn balẹ̀. programu tó kú òpọ̀. ohun tó kù ò pọ̀. ní ìsinyìí báyìí a tún ṣe síkìrì ni. a fẹ́ ṣe síkìrì. lẹ́yìn síkìrì lẹ́yìn síkìrì. a tún ṣe síkìrì. a tún ṣe síkìrì. lẹ́yìn síkìrì ń lẹ́yìn síkìrì náà. a wá gbọ́ wá sí. a gbọ́ wá sí. tábà gbọ́ wá sí tán tabagúnlẹ̀ wá sí. bàbá wa gbà ọlọ́run gbọ́. ọlọ́run gbọ́ o pariwo ṣéwù náà. wọ́n wá mú ó wí dáadáa. ṣéwù. bàbá gbọ́dọ̀ fò. bàbá gbọ́dọ̀ fò. ẹ pariwo gbọ́dọ̀ fò kí n gbọ́. bàbá gbọ́dọ̀ ẹ farabalẹ̀ ẹ mọ bó ṣe ń wí ni. ẹ pariwo gbọ́dọ̀ fò kí n gbọ́. ṣéwù bàbá gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ fò. pẹ̀lú bàdínà ṣéwù bàbá gbọ́dọ̀ fò. gbọ́dọ̀ ọlọ́run náà fò. lò. ṣéwù gbọ́dọ̀ fò. ṣéwù bàbá gbọ́dọ̀ fò. ṣéwù gbọ́dọ̀ fò. ṣéwù gbọ́dọ̀ fò. ẹ pariwo ṣéwù ká kí n gbọ́. gbọ́. ṣéwù bàbá gbọ́dọ̀ fò. ó yá bàbá yìí. gbọ́dọ̀ fò. Aṣírò. ṣéwù bàbá gbọ́dọ̀ fò. ṣéwù bàbá gbọ́dọ̀ fò. ṣéwù bàbá gbọ́dọ̀ fò. ṣéwù bàbá gbọ́dọ̀ fò. pé ṣéwù gbọ́dọ̀ fò. ṣéwù gbọ́dọ̀ fò. ṣéwù gbọ́dọ̀ fò. bàbá 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 gbọ́dọ̀ fò. ẹ pariwo ṣéwù ká gbọ́. gbọ́dọ̀ fò. ṣéwù bàbá 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 gbọ́dọ̀ fò. bàbá Sọláàtì náà ni wọ́n tún wọlé bàbá nù. Sọláàtì ni wọ́n wọlé yìí. bàbá Gbódòfò náà ni wọ́n tún wọlé orí nù. gbọ́kàn rẹ ti balẹ̀ orí gbàdúrà rẹ ti gbà sọ́ni báyìí. pàdúrà ẹ̀ ti gbà. àdúrà ti gbà o. sọ pé alihamudulilayi. alihamdulilayi. sọ pé alihamudulilayi. alihamudulilayi rabbil alamin. àmì kọlu náà ẹ ti kọlu nọ́mbẹ̀ wọn. ẹ ti kọlu nọ́mbẹ̀. ẹ ti kọlu nọ́mbẹ̀. kọlu náà. ẹ ti ń kọlu náà ẹ má kọlu náà ẹ dákun. ẹ má kọlu nọ́mbẹ̀ wọn ẹ ẹ jọ̀ọ́. dákun ẹ má kọlu náà ẹ dákun. zikiri ló fẹ́ ṣe. àfàwà Sheikh Azakir Adegun ẹ máa bọ̀ wá. Allah. azakir. táwọn bá ṣe ń délẹ̀ ehe a tún máa gbọ́ síkìrì. zikiri náà la fẹ́ gbọ́. síkìrì ìjókòó iṣẹ́ zikiri. síkìrì ni àánú jẹ mí tí síkìrì méjì bá ti wá gúnlẹ̀
a lọ sọ́dọ̀ bàbá wa Gbódòfò a lọ gbọ́ wá sí tá a bá ṣe ń gúnlẹ̀ wá sí ó wà tẹ́wọ́ stampu bàbá Fati àjẹta ni ó gbọ́ Fati àtàná ó gbọ́ tòní ó tún wá gbọ́ ṣé mi ò láti dàrú relax. gbogbo ẹni tí àdúrà rẹ ti gbà bíi tèmi yombo anna Muhammad kí bànújẹ́ rẹ fò lọ. يا همة الشيخ أحمد التيجان در لنا في هذا المهدر اللهم صل على زجاجة عقله اللهم صل على مصباح قلبه صلى الله عليه وسلم اللهم صل على كوكب سره اللهم صل وسلم على الباء التي تتجلى من الألف عدد أحمديته في الأزل والأبد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين مفي لينا مفي كي وبامي أكبر بوسي كالي nígbà tí ń já sí pé ní gbogbo ń tàn wí látàárọ̀ ìyàwó náà ni wọ́n ní ọlọ́run kó wọlá ìjókòó yín gbogbo ẹnìkankan àti ń bẹ́ ń bì yìí ọlọ́run gbogbo tó ń bèmí àti ẹnu jẹ́ olúwa kó sọ́ dìdùnnú. látara tí yín mo fi kí gbogbo àwọn àgbàlagbà àwọn bàbá mi tí wọ́n ń bẹ níkàlẹ̀ mo wá kí bàbá mi ọ̀gá wa bàbá wa Gbódòfò ẹni ṣéhù mo fi bàbá Mọ̀lánà Abdulrasheed Hasan Zaruku kí yín ọlọ́run jẹ́ àárín ẹgbẹ́ mo ti pè wọ́n pé mo wà lọ́dọ̀ yín ani ke ma kin dada Ọlọ́run jàre yín pé mo kí gbogbo yín àgbàlagbà alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim wa yatafakkaruna fi khalqis samawati wal ardi ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ẹjẹ́ ń ṣe báyìí àwọn kan dáná eré ń fáwọ́ wọ́n wá ní kákèké ó lọ ṣẹ́gi wá àkèké ní kòkòrò kan ń bẹ lọ́nà tí ó táwọn. Aba Al-Misri Sheikh Lukmon ẹgbọ́ kòkòrò wo ní tún ta ní bí ẹ bá ṣàkéké ẹ̀yin àfa oníkàràmọ̀ tẹ́ńbẹ́ níkàlẹ̀ àtẹ̀yìn samari adínì lọ́kùnrin àtẹ̀yìn yàwó alásàlátù tájọ́ ń gbẹ́sìn ga ẹ̀jẹ̀ ń bi wá ìbéèrè rẹ̀ ṣé ká máa ṣe zikiri lọ kò sí nǹkan kan o àwọn ọ̀dá wa ló ẹja máa lọ lè. Ó dá tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá rántí mọ́wọ́ ẹ̀ dání bá mi tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run ọba dání wáyé báyìí sáré tẹ́wọ́ àwọn kòkòrò kan ń bẹ níbẹ̀ nínú igbó Olúwa ló ṣe wọ́n látẹ̀mọ́lẹ̀ fáwọn kan àwọn èèrà ń bẹ níbẹ̀ nínú ìlú Olúwa ló ṣe wọ́n látẹ̀mọ́lẹ̀ fáwọn kan bàtà bó ṣe rẹwà tó Olúwa ló ṣe látẹ̀mọ́lẹ̀ fáwọn èèyàn ọwọ́ tó tẹ̀yẹn ó yá sọ pé ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọba dániwáyé má ṣe mí látẹ̀mọ́lẹ̀ fáwọn kan ó sọ tiẹ̀ má ṣe mí látẹ̀mọ́lẹ̀ fáwọn kan. Sheikh Lukmon Al-Misri ẹni sheikhu ya ammu inta كويس والله أنا أحبك في الله تمام ربنا يخليك يا عم الحمد لله dákun sọ pé ṣéèhù wo láàrin ìṣẹ́jú kan ẹ tẹ̀lé mi dọ́dọ̀ ànábì wọ́n tó bá ti mọ̀ pé ó lè yòǹbá ná Muhammadu dìde kó máa lọlé ìwọ tó bá ti gbà pé wọ́n ti stampu gbígbàdúrà èmi àti ẹ yòǹbá ná Muhammad rárá ẹ wo ìkànkan náà ń gbogbo ẹ̀ Mawlana Alhaji Ibrahim ó sọ pé yes àti Mawlana Abdul Qadir Jilani Wakilani sọ pé ṣéhù àti gbogbo àwọn àgbàlagbà tá a gbaṣẹ́ fún wàláì ìkànkan náà ni olówó rí mi Alhaji Ibrahim ìwọ ṣàtìmọ̀ Yorùbá nábì lọ ṣéhù sọ nínú Sayrul Qalbi já sáré wọ̀ bẹ́ẹ̀. Ibrahim sọ pé atọ ìfúsára anabi
أموانا راكبي يا ماما مواتين خير الناس للسير صمما النبي أني فهل يا ترى إني أنيخ ببابه وأمشي بتعذيب لطه النبي مسلما أني أناجي أمين الله خازر سره فموتي ذو الفاقات كنزا ومجنما أني أناديه طه النبي أناديه طه منها منا محمدا أني أتاك خديم شائب الفودي مهدما أني أذكر حالي أمكفاك فإنما تكرمت لي من قبل ما كنت ملزما أني مكارم أهل الجود فيك تجمعت وقد عشت أسخى الناس بل دمت أكرم محبا فكيرا النبي محمد محبا فكيرا سائلا جاء شاعرا يجوب الفيافي ينبان محمد يجوب الفيافي هذا شيبا وبهربا أني لذلك فإنك إلى محمد أني فإنك خير الناس من خير أمة إلى خير مولى قد دعوت معمما أني فسدت الورى محمد فسدت الورى عبد الإله شفيعنا لولى حمد في كفيك أعلى وعظم أني لذلك يعوي الأنبياء وكلهم يراك بل للكل أوفى وراب محمد أني وصول جميع الماسكين بحبليا النبي أني تحققه من لم يكذب بربيا فجاوبي فيافي في المعارف لم ترم فقد كسر الأقطاب عن درك شوية بفضل الله الناس جل جلاله وحب رسول الله طه النبي أني الله فت يمينه إنني لا يحبني سوى سعد ولا كس في حالي مجد أني وقد علم الأقوام النبي وقد علم الأقوام أني خديمه فوصلوا حبيب الله يلفى بوصليا وما قلت قولي شاتحا متبين قد ما مسني سكر يغيب عقل أني وإن خطوتي النبي ينبى النبي دارا وإن خطوتي للأنام سعادة ولم يشق يوما من رآني وخط أني ما قلت هذا النبي ما قلت هذا دون إذني وإنني لا كتب سرا لا يباه لغيري محمد النبي محمد ويا كالي تترون الله ìwọ tó bá ti gbà pàdúrà rẹ ti gbà ní ó lanu ká sọ pé la ilaha illallah muhammadu maula oho. La ilaha illallah muhammadu maulana. kó má pariwo kó ṣàrọ̀ra máa lọ sọ pé la ilaha illallah muhammadu maula oho. La ilaha illallah muhammadu maulana. Oni alhamdulillahi alladhi hadana. Maulana yóò lọ sókè òun dáadáa. Oni alhamdulillahi alladhi hadana. Oni binure shamsul huda barahama maulahu. La ilaha illallah muhammadu maulana. Oni wa man yuhibbuni wa man yarani. Maulana. Wí dáadáa Sheikh Lukmon àgbàlagbà Ibrahim oni wa man yuhibbuni wa man yarani. Maulana.
في جنة الخلد بلا بهتان أوه ودادا أني إذا أنني خليفة تجاري إذا أنني خليفة تجاري موهبة من سيد العديد مولاه لا إله إلا الله محمد مولانا أني بسم الله خالق البرايا مولانا بسم الله خالق البرايا مولانا أني مصرف سوء كذا البلايا مولاه لا إله إلا الله محمد مولانا أني ظهر لي في هذه الأواني مولانا أظهر لي في هذه الأواني مولانا بأنك خليفة التجان مولاه لا إله إلا الله محمد مولانا أني إذا أنك خليفة التجان مولانا وأنك مكفر الأديان مولانا أني قائم دين سيد الأكوان oya èyí tàjọ máa wí nísìn oya sọ pé ẹ̀rín ni tèmi èmi ò ní mọ̀ bànújẹ́ o ìbànújẹ́ ayé mi fìlé mi sílẹ̀ máa sọ bẹ́ẹ̀ ẹ̀rín ni tèmi. ó wí dáadáa àsìkò gbígbàdúrà láwa yìí àdúrà rẹ ti gbà ayé mi fìlé mi sílẹ̀ máa lọ. kí bàdínì ẹran máa lọ farabalẹ̀ kó gbọ́ mi torí o ti fẹ́ gba gbígbàdúrà mo ní kábíyèsí rẹ̀ ọba ńlá ìwọ ló dá mi ìwọ ló mọ̀ mi ìwọ ló tún mérò ọkàn mi ó mọ̀ wípé mi ò lápọn mi ò lẹ́lòmíràn tí mo gbójúlé tó jù lọ́hùn àtànábì Muhammad lọ jọ̀wọ́ dákun wá bá mi ṣe lórí ọ̀rọ̀ ayé mi ni mo fi ń gbóhùn sókè tí mo fi ń ṣe zikì pàṣẹ fábùrù ayé mi fìlé mi sílẹ̀ máa sọ bẹ́ẹ̀ ẹ̀rín ni tèmi èmi ò ní mọ̀ bànújẹ́ o ìbànújẹ́ ayé mi fìlé mi ó yá ṣọwọ́ máa fìlé mi sílẹ̀ máa lọ fìlé mi sílẹ̀ máa lọ fìlé mi sílẹ̀ máa lọ ó wí dáadáa ìbànújẹ́ ayé mi fìlé mi sílẹ̀ máa lọ àní lọ́la nábì Muhammad fìlé mi sílẹ̀ máa lọ àní lọ́la bàbá ọlọ́run gbọ́ fìlé mi sílẹ̀ máa lọ lọ́la ṣé olùkọ́ mi sì rí sílẹ̀ máa lọ lọ́la fatiha alubarika alẹ́ amúlòlélàyé rọ̀bìlì alami aráwọ̀lì arahibi bálíkì yaomidiri iyaka na'budu wa iyaka nasta'inu اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Allahu akbar. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ ṣé. Allahu yashkurukum. ẹ ṣé àmín. Allahu yashkurukum. Àmín. Allahu yashkurukum. Àmín. Allahu yashkurukum. Àmín. Allahu yashkurukum. Àmín. Àlùbáríkà àwọn àgbàlagbà wọn ni ẹ máa ṣe àmín. ẹ ṣe àmín. wọn ni ẹ máa ṣe àmín. àmín ni ẹ máa ṣe o. wọn ni ẹ máa ṣe àmín. àmín ni kẹ́yìn máa ṣe. bàbá wa honorable akínyìn púpọ̀. bàbá wa honorable akínyìn o. ọ̀nà ọ̀wọ́lé bí gbẹ́ni tí ò jẹ́ nǹkan kan. wọ́n wọlé bí ẹni tí ò jẹ́ nǹkan kan. ṣé o mọ̀ pé mọ́sù nìkan ló rà. mọ́sù nìkan ló rà. o tún wá customize yẹ. o tún wá customize yẹ. síbẹ̀ lórí mazu gbogbo bi kan. kílódé. ṣé kò ti gùn jù. ṣé kò ti pọ̀ jù ní. o tún wá mú security mẹ́ta o tún gbà á. lórí wọn nìkan. kílódé. asáwò náà. èèyàn kò ṣáà ló bù ẹ́. ẹni sì bù ẹ́ rẹ̀ ó ní mẹ́ta kò ní security. bí a ti mú nǹkan kan kú ń bẹ̀. bí a ti mú kú ń bẹ̀. bí wọ́n ti jòkó yìí. Àbújá ló jòkó. tó bá ti rí wọn. o ti rí senate president. bó bá ti rí wọn. o ti rí bàbá Tinubu. gbogbo Nàìjíríà. àwọn àjòkó pẹ̀sẹ̀ láàrin wa. afarabalẹ̀ fọlọ́hún.
bẹ́ẹ̀ni tí ò jẹ́ nǹkan kan. La ilaha illallah. bí bàbá pẹ̀sẹ̀. wọ́n ti wá pọ̀ tó yìí. bó ti pọ̀ tó yìí. àwa la bí wọn. Allah. ó gbà. ẹ kó máa dá òtún problem tiẹ̀. àwọn bàbá wọn rèé. Allah. Mo dàrú bàbá. ó ti lọ báyẹn. ọba ni wọ́n. ó ti lọ. wọ́n ní olúmọdé ń dẹ́ra wọn à ń béèrè àjèjì. káyì àṣìmọ̀lìgà. ẹni lẹ́ni lọ́ba ńkọ́ ẹni ò nẹ́ni lọ́ba. tó kò sí wàhálà. bá a kó mi. àwọn ọmọ kóró wa rèé. àwọn ọmọ ọba rèé. ẹ̀yin yà wá lọ́ba. ẹ padà wá lẹ́nu. mo kí yín. ẹ̀yin lẹ pọ̀n wa lẹ bí wa lẹ rè wa lẹ tọ́ wa. ṣéwù padà wálé. ọba tí ò jẹ́ ajábọ́ lẹ́yìn yín ọlọ́run jẹ́ ẹ pẹ́ fún wa bẹ́ẹ̀. amiina. sórí pé àwọn ìyá tiwa ṣe fi wọ̀n báyìí. torí báwọn ìyá tiwa ṣe fi hàn báyìí. torí pé àwọn ò pè wọ́n lájẹ ni o. torí pé àpè wọ́n lájẹ ni o. gbogbo àwọn ìyá tí ló ti pè lájẹ tán. àwọn ìyá tí àjẹ́ ni wọ́n lọ́dọ̀ tiẹ̀. lọ́dọ̀ tiẹ̀. ọ̀dẹ̀ idiot. àwọn ìyá tí ò pẹ́ lọ́dún kan. àwọn ìyá tí ò pẹ́ lọ́dún kan. ọdún méjì. o wa ń lo mọ́tò náà fẹ́ pa ẹ́. àwọn àti ní o tó rà á. eyín tí wọ́n ló pé yìí. bóyá òun náà tẹ̀ wá dá. wọ́n wá ní gbé pèsè. o wa ń lọ rẹ ẹyin mẹ́ta. o ń bẹ po sí. ẹyẹ tútù. ó ń ṣe yẹn rí. àwọn ìyá wa ń yín mú sí. ó lọ ra KFC. McDonald kó wá mú Pepsi tó tútù gbé síbẹ̀ ìwọ lọ ṣẹ́jú márùn-ún ní bá ń bẹ̀ mọ́. Original nu. Original nìyẹn. àwọn tẹ̀bí ń pa ó ti gbé. ọmọ afẹ́fẹ́ nǹkan kó ṣe o tó fún wa lóúnjẹ jẹ o. asun rice. ajá ní jẹ tó gbé lọ. bẹ́ẹ̀ni o lè ra asun rice. asun kò lè ra asun rice. o lè ra asun rice. special rice. wà bẹ́ẹ̀. concussion gbogbo ẹ̀ láṣírọ̀fù ti jẹ. Mashallah. Basmati. ẹ̀yin ìyá wa ẹ ṣé o àkìyìn. ẹ ṣeun. ẹ̀yin ìyá wa Nuurul Hudah ní Nàìjíríà ẹ ṣe náà ìyá àdínì ẹ dáhùn sí ẹ̀yin ìyá wa kankan. mo ti parí ìjà ní ìsìn àtìlélọ́dún kan àbọ̀. Allah. ṣùgbọ́n last year yẹn before last year ọ̀sẹ̀ ṣe máa parí ìjà. lójoojúmọ́. mi ò kí n gbé kọ́ọ̀lù ìyá àdínì yìí mọ́. wọ́n parí ìjà torí mo pé lójoojúmọ́. wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ ni. ìjà ti pa Allahu Akbar. ṣùgbọ́n láti last year báyìí mi ò tiẹ̀ gbọ́jà mọ́ kódà ń gẹ òpè mi mọ́. Alhamdulillah. àwọn tí wọ́n dájà lẹ̀ ti lọ ọba tó fi kàn nìyẹn. balẹ̀ kò ní kó yín lẹ́mìí sókè. Àmín. ọba tó ti fi yín lọ́kàn balẹ̀ kò ní kó yín lẹ́mìí sókè. Àmín. torí ẹ̀yin lẹ gba ìyá wa Ummul Khairi lálejò. lè gbà wọ́n lálejò. ní ìgbà gbà wọ́n lálejò kò sí bó ti lè jẹ́ àfa yín tó níjó orí ṣe. ànábì fáwọn sọ̀hábà náà fi kún. ànábì lọ fáwọn sọ̀hábà náà fi rí yanjú. gbogbo aṣíwájú tó bá fẹ́ kọ́ ọmọ lẹ́yìn gbà fún tán yóò rọ̀. yóò rọ̀ ní o. ní bàbá wa gbọ́ lọ́n gbọ́. bàbá wa gbọ́ lọ́n gbọ́. mo ní ìwọ náà sọ fọ́lọ́n pé àdàbí tó bá rojọ́ wọn lẹ́yìn ìṣẹ́jú kan rí. ìwọ náà sọ fọ́lọ́n yìí pé àdàbí tó bá rojọ́ wọn lẹ́yìn ìṣẹ́jú kan rí láìda. ṣó lè wí. ṣó lè wí. fásiwájú ẹ bẹ́ẹ̀. àdàbí tí o bá rojọ́ wọn lẹ́yìn. ṣòlè tó bẹ orí ẹ̀mí ẹ̀ náà sọ pé ẹ má jẹ́ ń wí o nǹkan bàjẹ́ o. nǹkan bàjẹ́ o. ó mọ̀ pé òròkó tó débi. òròkó tó débi. sábà tó ní pé ń lọ nísìn. ọ̀gá ọ̀rọ̀ WhatsApp ó tún lọ Facebook. gbogbo mo sọ gbogbo àwọn ọmọ kéwòn nísìn kan fẹ́ jáde tẹ̀lé àwọn afọ́n pé ṣáàròwó ń bẹ. ṣáàròwó ń bẹ. tábà wà lọ kàn pẹ́rẹ́ tẹ́ fún wọn lówó wọn àrò ayé yín bàjẹ́. owó ni kókó bàbá owó ni kókó. àwọn náà lẹ́ ń gbọ́ wọn. owó ni kókó. báyìí a máa lọ síbi síkìrì. à ń lọ bí síkìrì. ẹ rí i pé táìmù yẹn à ń sọ lò. à ń sọ lò ni. láàrin ìṣẹ́jú mẹ́wàá òun náà tí màmá wa Bintu Rasulillah bá ti ń délẹ̀. ẹ̀yin bá ná bí. a máa bọ́ sọ́dọ̀ bàbá wa Gbódòfò. lẹ́ẹ̀kan náà. tẹ́ bá Gbódòfò bá ti ń délẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ṣé o bá sọ tàn wọ́n wá sáré kó o gbó bí bàbá Gbódòfò ti mi wá tá a ti sọ̀rọ̀ yẹn tán àwọn wa sáré dá wa padà báyìí ẹ wà kó wa ní bàbá ọlọ́ngbọ́ lọ́wọ́ báyìí. bí wọ́n ti wá kọ́ ní bàbá ọlọ́ngbọ́ lọ́wọ́ ọmọ wa lọ lé wa. àwọn wà bá finalize ogun tá à ń fẹ́ pátápátá. Muhammadu bàbá ní bá a ti pọ̀ láti fẹ́ sọ̀rọ̀. Muhammadu Rasulullah. ilẹ̀ oṣù ẹ̀rọ pé tí wọ́n ti kí mọ́ gíríbì akírun nìyẹn. Muhammadu Rasulullah. mama wa Bintu. Muhammadu Rasulullah. Bint. àwọn aláà zikiri. Bint. zikiri. اللهم صل على سيدنا محمد الفاتح لما وقل والخاتم لما
سبق الناصر الأكبلاك ولا آدي إلى صراطك المستقيم ولا آله حق قدره ومقداره العظيم بفضلكم. الله 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 يا الله. سلام على مزني لأسرار بلغي ومركزي على إلهي سوابي فهو درة البيضاء أول حامدي ومدين تحقيقي أول دامجي وأول توحيد وأول قاهمي وأول موصول إلى الأكبلغي فسبحان ربي قدس أبد سره بنور نفحان وارو من كل بازغي كفاني افتخارا أن شغفت بحبه سكرت بخمري من ودادي كسابقي وأسنى عليه راضيا كل زائق على عبد الذات مقر بداهما صلاة وتسليم عديد البوازق الله 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 يا الله محمد رسول الله محمد حبيب الله وسكت بربي جادل باللطايف وبالمصطفى المختار عيد المعارف شؤوني رفعت الكل لله سيدي وواسطة المعمود باب اللطائف لعيشة عني بلا من مزره فمشهده في القلب ليس بصارف حبيب الله العرشي خدمة أحبه وأذكره يومي وأمشي وأنفي حبيب خليل خاتم ومقدم كريم عظيم كلكم عارف محمد رسول الله محمد رسول الله بليت به بالمصطفى ختم أمدنا بالكون والأكلاك فرا ومتدا الثاني أواه قبل أن نعرف لا وسليت بنيران إشتيا كيامدا علمت به والناس في سنة الكرى تمتعت منهم دارا كنت مفردا وزويمت في هذا زماني وهندني لفي غيرتي مما يروم محمدا ولكنني جليت قبل سباكهم وقنلت تبريذ القرون لأحمدا والملا وعيز العبد عيز مليكه فتاه يمي الكون عبد المسودا لا يا رسول الله النبي محمد الله يا رسول الله وارفع شكايتي إليك وهاليما ترى أبدا سويدا فأجي وأجو مسلمين ألكتو عليك فتبت نفسه رام سرمدا زمان تلق الوجه غير مقدر أروح أجد دائما لمكمدا محمد رسول الله لا لا إله إلا الله محمد يا رسول الله الله لا إله إلا الله محمد يا رسول الله الله لا إله إلا الله محمد يا حبيب الله الله لا إله إلا الله محمد يا رسول الله يا ربي بالمصطفى بلغ مقاصدنا على لا إله إلا الله محمد يا رسول الله الله واغفر لنا محمد يا واسع الكرم لا إله إلا الله محمد
محمد يا رسول الله الله مددت يدي إليك الكي تمود يديك نحو يدي لا إله إلا الله محمد يا رسول الله الله لتوكسني وتوصلني إلى ما فيه لرشدي ألا لا إله إلا الله محمد يا رسول الله الله فكيف رؤيت تتركني ونار شوك في كبدي ألا لا إله إلا الله محمد يا رسول الله الله يزودك لست تنصرني سنون طبقة بلدي الله لا إله إلا الله محمد يا رسول الله الله ألم يعلم بأنك بي أفي ناصر أبدا الله لا إله إلا الله محمد يا رسول الله الله هلم يا سندي هلم يا هددي الله لا إله إلا الله محمد يا رسول الله الله مددت يدي أنا وجميع ما يا وكمي ولدي الله لا إله إلا الله محمد يا رسول الله الله عباد الله رجال الله عين النبي عون الله الله لا إله إلا الله محمد يا رسول الله الله كسني وتنزلني إلى ما فيه لرشدي ألا لا إله إلا الله محمد يا رسول الله الله ألا لا إله إلا الله محمد يا حبيب الله ألا لا إله إلا الله محمد يا رسول الله الله عباد الله رجال الله عين النبي عون الله وكونوا عوننا بالله أزانا صاب بفضل الله بقرآني وجبريلي وتوراتي وإنجيلي أي تنزيلي عيننا رجال الله ألا لا إله إلا الله محمد يا رسول الله الله لا لا إله إلا الله محمد يا حبيب الله الله لا إله إلا الله محمد يا رسول الله الله لا لا إله إلا الله محمد يا رسول الله الله لا إله إلا الله محمد يا رسول الله Oh ya Allah Allah يا الله Allah Allah يا الله Allah Allah يا الله Allah Allah أبا القلب هيلها يكون متيما ألف كرامي بي نبي مغيما أبيت بليلتي مسرانا منشدا لذكر الذي قدام بابديا ومتما أسجل فيه الورق ليل وجيرتي نيام وجفن كالمزاني بمكرما أنظم دور اللفظ في ذكر وأسفي وحسب وأسف بدري دور منظمة محمد مفتاح الفتوحات سيدي وخاتم مثلك رسل خاتم مقدمة رسول من المولى وأدام لم يكن ويبقى رسول دا إمام معظمة فنشأته كنزي يتلاك وده لزكاة نغطى سماوة مقسمة فهي جميع رسل أي محمد أي محمد أي محمد أي محمد أي محمد رسول الله رسول الله رسول الله رسول الله رسول الله يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي يا مصطفى سيدي أوه يا مصطفى سيدي يا مصطفى سيدي الله 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 الله
Allahu 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 Sayyidina Muhammad sallallahu alaihi wasallam. Ó dàbí kán má dákẹ́ mọ́ ni o. Ohun yẹn dùn dáadáa. Ṣé rí i pé àwa àfa àtẹ̀sọ́ sọ pé ẹ̀yin yàwó ẹ dìde. Ẹ̀yin yàwó ẹ dìde. Ẹja dìde fọlọ́hún. Ẹja dìde fọlọ́hún. Nígbà fọlọ́hún jù ẹ lọ. Fọlọ́hún jù ẹ lọ. Ó dìde. Ó dìde. Ó fẹ́ fojú sunkún ọ. Dìde. Ṣé rí i pé nìkan òkúrọ́ tó dìde. Kò tí ì dá ilé Ṣé rí i pé má ṣe máa fi gbogbo eléhùn kún. Ó bẹ́ẹ̀ ni. Tó bá tó stage yẹ. Tó bá débẹ̀ gangan. Wà á dìde. Ìtì ńlá rẹ̀ yóò gbé wọn dìde. Wà á dìde. Wọ́n á dìde fúnra wọn. Ẹ dìde. Ẹ ṣe gbà. Ẹ ṣàwo ni. Kò ì pọ̀ ní o. Ìmọ́lẹ̀ ò ti dùn lára ẹ̀. Tó bá pọ̀ dáadáa. Péyàn dìde. A lift wọ́n pé stand up there. Nígbà Nábì lọ Isra wal Miraji. Gbogbo tó ga ní tẹ̀ báyìí fún. Ní tẹ̀ bá Nábì. Ẹ̀yin bá Nábì lẹ́ẹ̀kan sí. Ìyá wa Bintu Rasulullah. Bàbá wa gbọ́lọ́ngbọ́n ní sọ fún yín pé ẹ̀mí yóò gùn. Ẹ̀mí yóò gùn. Ẹ ní ṣubú. Ẹ ní ṣubú. Ẹ̀mí yóò gùn. Ẹ̀mí yóò gùn dáadáa. Ẹ ní ṣubú. Ẹ ní ṣubú. Gbogbo àwọn ọ̀tá yín. Gbogbo àwọn ọ̀tá yín pátápátá. Àwọn ìyá wa nulẹ̀ wọn bàbá wa lágọ̀ọ́bà. Lágọ̀ọ́bà lóhùn. Wọ́n náà wọ́n sọ wà lájà Bintu. Lájà Bintu pé kó má ṣubú. Kó má ṣubú. Ẹ̀yin ìyá wa lásàlátù. Ìyá wa lásàlátù. Ẹ rí i pé láti day 1. Láti day 1. Tó fi dé day 7. Tó fi dé day 7. A gbowó lọ́wọ́ yín. Wọ́n náírà. A béèrè owó. A gba owó lọ́wọ́ yín. Òní náà kú mọ́ rè a béèrè owó lọ́wọ́ yín. A béèrè owó lọ́wọ́ yín o. Bàbá wa gbọ́ ló ń gbọ́. Tó bá ti fẹ́ ṣàdúrà ẹ sanwó. Ẹ sanwó. Ẹ sanwó. Masha Allah. Owó àdúrà. A máa sọ bàbá wa gbódòfù. Hasbunallah. Ẹ rí i pé àyín fowó da prógámù àmú. Hasbunallah. Kẹ́ wá farabalẹ̀. Ẹ farabalẹ̀ o. Ngbà bá ti ní kó mọ́ wá tipátipá. Àgbowó kùnà lọ́wọ́ yín o. Ṣùgbọ́n tó farabalẹ̀ àánú mọ́wó kùnà wa. Wọ́n ló fẹ́ wá múládá lọ lé o. Jòkó wọ́n ló fẹ́ wá múládá lọ lé. Jókòó kó dẹ̀ jẹun. Kó farabalẹ̀. Tọ́. Ayakumullah. Àkàrà mọ́kúnmọ́lá. Bàbá gbọ́dọ̀ fò. Farabalẹ̀ o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين الذين قال لهم الناس قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشاهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل لا إله إلا الله ربنا لا إله إلا الله حسبنا لا إله إلا الله ربنا لا إله إلا الله حسبنا سلام من الله ثم الرضا لما ورث دعوة الأنبياء وأجدادنا القدماء الصالحين فسد فسه ربنا زازنا فسنرق دفو مسياره ديار الأكارم
صفا سلام على من لنا وعزود طريق إلى الخير والارتقاء والقدف يبرئنا علي المراتب في الأزفياء بداية الصلاة الفائدة فضول له العمر يا ساسنا وثبت على دين مهجتنا وكدامنا دون الشقاء زالتك بالجيل ربنا لأزل الخليفة بسر الرخاء يديم حياتك رب سمان أفقر لأئمة والأولياء بداية محمد مما سنان وبالناصر الكبارز الولا وزد ربنا رحمة واسعا لأكتب بدوف آل الوفا بمجدين في بلدة آدمون وشيخ الكمال لدى الأتقياء قد حسبك الله حسبك الله وقد حسبك الله يا قدوف كن واعظا فكن واعظا مرشدا لأشقياء بحق النبي الهدى أمدي أتبع من ربود فرب سما صلاة سلاما سلاما صلاة سلاما مصطفى لا إله إلا الله ربنا ألا لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر كل الخلق قد جاروا الله أكبر dákun torí Ọlọ́run gbogbo bí ọba wà. كل الخلق قد جاروا eríire ọjọ́ òní yìí Ọlọ́run jọ̀ọ́ bá mi délé. ورأل الهدى والكل قد جاروا kódà bó o bá dọ̀tún gbàdúrà rẹ ò ní gbà yóò sì gbà. Allahu Akbar. bó o bá wá gbà yí gbàdúrà rẹ ó gbà bá ń fọwọ́ rẹ méjèèjì kan sára sọ́lọ̀ pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Jalallahu yaf'alu ma. wọ́n ní kó o kan sára sọ́lọ̀ o tún san àwọn ọwọ́ sọ́lọ̀ tó fún ọ lọ́wọ́ náà. Yakataru min qadari wallahu muqtaru. àwọn kan lọ́wọ́ wọn fẹ́ gbé wọn ò rí wọn lónìí. Allahu Akbar. mo ní kó o bá ń pariwo pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Rabbana sharika lahu. àyìnmáyé ni ó fẹ́ sọ̀rọ̀ tọ́lọ̀ ti gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Yusarrifu al-amra tasrifa wa yakataru. bí wọn náà bá gbà yí pé gbígbọ́wọ́ rẹ àti sọ̀rọ̀ rẹ ò sẹ̀yìn Ọlọ́run. Ya malikal mulki. bá ń fọwọ́ rẹ méjèèjì kan sára sọ́lọ̀ pé Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Ya man la wathira lahu. bẹ́ẹ̀ni. alimuligun gawali agiyaru. ìké Ọlọ́run àti
orí àjẹǹjẹ tán kí ó máa bá aṣíwájú ayé àti tọ̀run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó dùn mọ́ mi pé àwọn ìyá wa ni mo gbọ́jú tí wọ́n yóò bá Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. àbọ̀sẹ́kù rẹ̀ àsàlátù gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti kọjá tanja lùbáríkà wọn ọbẹ̀ lérí àfáwọ̀ àgbà Maulana Sheikh Muhammad Nasiruddin Al-Kabari rahmatullahi alayhi. baba wa Maulana Sheikh Ahmad Al-Rifai Indasalati Sheikhu radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Abdul Asisi Olongbo radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Muhammad Najimuddin Al-Kubra tagamadahu Allahu bi rahmatihi amin. àtàwọn ńláńláńlá tí wọ́n tẹ̀lé wọn. mo kí bàbá wa àgbà bàbá wa Ọlọ́ngbọ́. tẹ̀líkọ́ bí kulli biladin ìní àlàlí tàbí ha. ṣebí bàbá Ọlọ́ngbọ́ ti jẹ́ tánà tàná. tẹ̀líkọ́ bí kulli biladin. ebi bàbá Ọlọ́ngbọ́ tàná náà tòní. tẹ̀líkọ́ bí kulli biladin. ṣé rí bàbá wa Ọlọ́ngbọ́ jẹ́ ta ẹ dákun yín wà ní kúnlẹ̀ àwọn kan bẹ bó o bá kúnlẹ̀ fún wa màkàmà wọn sì dọ̀ kúnlẹ̀ bàyí túláàsì. tẹ̀líkọ́ bí kulli biladin ìní àlàlí tàbí ha. bí ibà ṣe pé yẹn ya wèrè kéèyàn lóhùn rí bàbá Khalifa Ọlọ́ngbọ́ pé ní kúnlẹ̀ fún wa bàbá Ọlọ́ngbọ́ tàná náà ló kúnlẹ̀ fún un bàbá Ọlọ́ngbọ́ jẹ́ tàná ló kúnlẹ̀ fún un mo tún kúnlẹ̀ fún yín pé Ọlọ́run bọ́sà járe yín pẹ́. tẹ̀líkọ́ bí kulli biladin ìní àlàlí tàbí ha. mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa lókè Ògùn awwalu salihin wa adkhilna bi rahmatika fi ibadika salihin. ibadika salihina. ẹ kú ìjẹta ẹ kú àná ẹ tún wá kú tòní náà ọlọmọsàbà wa síra yín pẹ̀lú dáadáa. amina. mo kí amir al-waisin mo kí bàbá wa amiru zakirin wàdúdú wọn máa dààmú mi púpọ̀ ni wọ́n ti sàkínní wọn ti já mi. mo kí bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá wa ṣe Abdul Kahar àwọn Kaharu wọn máa bù háyà náà ni mo kí ìmáàmù gọ́fúnà mo kí bàbá wa Najimuddin bàbá wa pẹ̀tẹ̀ àgbà ti dé ni nsà ń wò pé ojú yìí ẹ̀yin náà lẹ́tún dàbí àná yìí ìfún yín lọ́mọge méjì tẹ́ máa kó lọlé. mo kí bàbá wa Asakọ̀fí bàbá wa Kẹ́hìndé kìnìún Ìbàfọ̀ mo kí bàbá wa Sẹ̀yẹ mo kí gbogbo ẹ̀yin àyè mẹ́dàkùn bàbá wa tí wọ́n jẹ́ ọ̀nàrẹ́bù Ọlọ́run ò ní yẹ̀yìn sá. amina. Ìtì ń jẹ́ fàárí náà ni kéèyàn má ṣe fàárí kí fàárí má ṣe ra rẹ̀. Akrakumullah. ẹ̀yin lẹ́yìn lẹ jókòó èmi náà rí yín ẹ fara hásẹ̀gbẹ́ kan bí ìgbà tẹ̀ jẹ́ nǹkan kan tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́lẹ̀ kan wá sọ pé ẹ máa da ọ̀nà rúbí bá ń bọ̀ Ọlọ́run ti gbà fún ọ náà ni bọ́lá ń bá gbà fún yàn tán ó gbà pé gbogbo nǹkan ń kọ́ lọ́nà mo wá darí kíkí sọ́dọ̀ ẹ̀yin yé léríire àtẹ̀yìn àfáàrí gbogbo jama Nuurul Hudah ẹ̀ dáhùn ni Nuurul Hudah ẹ kú eríire alhamdulillah. ní ọdún mọ́kànlá sísìn mo tẹ̀lé bàbá mi Ọlọ́ngbọ́ tàná radiyallahu ta'ala anhu. mo tẹ̀lé wọn lọ Cairo
ẹ dákun èèyàn mi náà ní ṣe tó wù. Adé Cairo ní Cairo lọ́hùn wọ́n wá ní ṣe wáàsí àbí bẹ́ẹ̀ kọ́ mo wá ṣe wáàsí bàbá Mọ̀lánà àfáà wa àgbà ní Nàìjíríà lónìí àti kọ́dà dé gbogbo Áfíríkà Mọ̀lánà Sheikh Muhammadu Qoriballahi adamallahu wa hayatahu wa dhikruhu. wọ́n wá gbé láwàní fún bàbá wa ọlọ́ngbọ́ngbà wọn ṣàdúrà sí tán bàbá ọlọ́ngbọ́ tàná gẹ́gẹ́ bí mútúnsì àti bí wọ́n ti ṣe láàrin ara wọn pẹ̀lú àwọn àgbàlagbà tí wọn ò jó dàrú wọ́n tún wá gbé fèmí ọmọ wọn èmi wá ní kí n gbé láwàní fún Khalifa fọ́tò yẹn ń bẹ lọ́dọ̀ mi dì sí ìsọ́nù láwàní Khalifa gbogbo Cairo èmi yìí wọ́n ní ń wé jọ́nà ìwọ̀n ẹ̀rú wa bà mí bàbá ọlọ́ngbọ́n mo ní owó lóko afásálàtì náà ni máa wé ọlọ́run fàlẹ̀ baríkà sí. Allahu akbar. tòun náà nìkan náà bẹ̀rẹ̀ sí ya. alhamdulillahi. ń ya sí ni ó débi pé ẹlòmíà buhaya lẹ́yìn odi nílùú bàbá rẹ̀ kò wá ní jẹ́ èèyàn bẹ́ẹ̀ ẹlòmíà ó sì wá nílùú bàbá rẹ̀ bó bá dẹ́yìn odi yóò dájòjì bẹ́ẹ̀ yẹn bá dé Cairo ẹ̀sẹ̀ bíbẹ̀ ẹ̀bẹ̀ gan ni wọ́n bí Maulana Al-Khalifa Sheikh Lukmon Al-Misri adamallahu wa hayatahu. ẹ̀sẹ̀ bíbẹ̀ ni wọ́n bí wọn sí ni ìmọ̀ àwọn tó wá débi báyìí jò ní tí a tẹ̀lé àwọn afá wa àgbà wá sí ilé kéwú àtúnṣílẹ̀ búrẹ́dì àtúnṣílẹ̀ sí bọ́tà gbogbo mo wá wò pé tó ntí sọ Ádámù sọ ni Ọlọ́run ti ẹ̀dákun ni Ọlọ́run ti ṣe fún bàbá wa Lukmanu yìí sẹ́rí iṣẹ́ jálàbí tí àfáà bá kúndùn rẹ̀ púpọ̀ tí ò bá rọra òun ní pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí. torí pé jálàbí iṣẹ́ àbíkú ni tó bá rọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ń gbà mí ó ní jálàbí ló máa ṣe tílẹ̀ bá dá yeyeyeye ó máa fa tẹ̀síwọ́ máa wà lójó tó bá lóun ń bọ́ ọ̀lọ́lẹ̀ dúró jọ́sàn ni. tí fóònù bá ríngì tí ó sọ tọ̀hún ó sì máa wo fóònù lẹ́ẹ̀mẹ́wàá. ṣé Ádámù wa ní nǹkan ta ní jẹ mùsùlùmí láyà níyà àkọ́kọ́ ń bẹ̀ ni pé maharabatul jahl bó o la ṣe fẹ́ ja ìmọ̀ kan lógun wa maharabatul marad bó o la ṣe fẹ́ ja àrùn lógun wa maharabatul fakri bó o la ṣe fẹ́ ja òṣì lógun tí àfọ̀ bá ní tí mówó wálé lásìkò tá a wà yìí tí o bá rọra ọlọ́mọdé o bá ara rẹ̀ ní máa ń dà lánìí torí pé àwọn àfáàní àti máa dá omi kọjá èlùbọ́ tá a ní tó o bá wọlé bẹ́ẹ̀ mọ́ wàá lóde nìfúnpọ̀ ẹlòmíì kan máa ráìsì mo sọ̀rọ̀ láti sọ ni àfáà kan jáde láyé ń jóni mo wá afọ́bà gbà wá lọ́lé kí wọn wọ́n wá ní láti 2240 kọ́ wọ́n ní fúnpa rẹ̀ wá kò wá wálẹ̀ mọ́ tí wọ́n á lókè sí ọ̀padà kúnjọ́ kẹta ni. Ọlọ́run ti wá yọ Alhaji wa Lukmon nínú àwọn tí fúnpa wọn ó tí ó máa ráìsì gbowó jálàbí ò bá wọlé owó iléèwé ò wọlé gbowó iléèwé ò bá wọlé owó búrẹ́dì ò wọlé gbowó búrẹ́dì ò bá wọlé supamakẹ́ẹ̀tì ò wọlé gbowó supamakẹ́ẹ̀tì ò bá wọlé owó ilẹ̀ gẹ́gẹ́ owó mọ́tò tún wà ń bẹ bẹ́ẹ̀ gbogbo ń táwọn ń wí yìí ládùbáríkà ta ni ládùbáríkà bàbá wọ ọlọ́ngbọ́n ni. ìgbà tá a wà lóòtẹ́ẹ̀lì tí wọ́n fi wá sí wọ́n tẹ́ wa lọ́rùn tẹ́yẹnyẹn wọ́n á ní gbogbo tó bá wù mí ni kí n máa béèrè wọ́n wá sọ gbogbo wọ́n bá sọ lọ sọ́bọ̀ wọ́n wà ní gbogbo táwọn ń sọ yìí àlùbáríkà bàbá wọ ọlọ́ngbọ́n náà ni. wàláyé lómi ò tó wọn yóò sì máa darí ọlá alẹ́ bàbá rẹ̀ síbòmí yóò sì máa dọ́lá aṣẹ́wù rẹ̀ síbòmí ọba tó fi yín yọrí sí àwọn àgbàlagbà alhamdulillah ọlọ́mọ fi yín disappoint wa. amiina. àwọn alásàlátù fẹ́ràn yín dáadáa o. amiina.
ọ̀dà bí n bá wí báyìí ẹ sàmì jù báyìí lọ ọlọ́run má fi yín disappoint bàbá wa ọlọ́run gbọ́. Allahumma amin. ọlọ́run má wàá fi bàbá wa ọlọ́run gbọ́ disappoint ẹ̀yin náà. Amina. abiyamọ tí n bá ń bẹ mi báyìí ẹ bá ń sámi lẹ́ẹ̀mẹ́ta kó lókè rárá. Amina. ọ̀rọ̀ mi ò ní pọ̀. a'udhu billahi minash shaitonir rajim. bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي فليؤمنوا بي لعلهم يرشدون. bàbá jókòó báyìí tá ń ṣe àdúrà abẹ̀rẹ̀ àdúrà ya Lateef àṣejọ́ kìíní àṣejọ́ kejì àṣejọ́ kẹta àwọn ń fa bọ̀ títí ó fi wá pé ọjọ́ keje lónìí àwa ní kí bàbá wa àgbà Ọlọ́run gbọ́ kí wọ́n á stamp eríire fẹ́lì kọ̀ọ̀kan wa kò sí tójú àdúrà lọ. ẹlòmíà ní ọ̀rọ̀ tó ṣe òun yọ̀rọ̀ wọn ti kọjá àdúrà bọ́rọ̀ rẹ bá ti kọjá àdúrà ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ kàn ń ọlọ́wọ́n jẹ́ ọ̀rọ̀ mi kọjá àdúrà o. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. Ọlọ́run níbi ẹrú Ọlọ́run kan lọ́kùnrin àbí lóbìnrin tí ń bá ń pè mí Ọlọ́run. فإني قريب. ẹ sọ fún un pé ajáwarúkà gbódòfù àbúrò mi ni Abẹ́òkúta lòún gbé wá kí bàbá wa Ọlọ́run gbọ́ má bọ̀ ọmọ bàbá wa Alhaji Nuurul àlejò nù. Abẹ́òkúta lọ́nà tí wàá ní ó lọ́kọ ọ padà sí ọ̀dọ̀ yín náà nù ngbà mo wá ní mo wà lábẹ́òkúta kó máa bọ̀ bó ṣe wá bá mi tó máa bá ọ̀yà kí bàbá àlùbáríkà rẹ̀ ó máa pọ̀ sí i. وإذا سألك عبادي عني. Ọlọ́run níbi ẹrú mi kan máa ń pè mí. فإني قريب. ẹ sọ fẹ́rù rẹ̀ tẹ́rù mi tí ń pè mí ń pè mí Ọlọ́run súnmọ́. أجيب دعوة الداعي إذا دعاني. èmi Ọlọ́run ní máa jẹ́ pé gbogbo ẹni ó bá pè mí ìsáàdà á ní tó bá pè mí ni o Qodiriyah tó sẹ̀rì tí yá tó bá pè mí ni o. إذا دعاني. ẹlòmíà ní Ọlọ́run ti rí òun ó ti parí ọ̀rọ̀ òun ọ̀ wá ń sùn wọ́n gbé oore rẹ̀ sẹ́yìn kùlé wọ́n sì foore rẹ̀ sàpá pín. إذا دعاني. bó bá pè mí Ọlọ́run ni. فليستجيبوا لي. bí bá wọ́n pè mí Ọlọ́run náà kóun náà wá nígbàgbọ́ pé àdúrà àwọn ó gbà kó sọ́ra rẹ̀ nígbà ó ṣe Lateef tán tó tún wá kásọ sínú pólíbàgì tó lóun lọ sẹ̀lẹ̀ gbogbo ohun tó gbà lórí ire ló tún sọ́dẹ̀ rí ibú mọ́ra rẹ lọ. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. kó wá nígbàgbọ́ pàdúrà àwọn ó gbà torí wọn bá ṣàdúrà fẹ́ lomi fúnra ẹ̀mí ara rẹ̀ ló sọ pé òun àdúrà àwọn ò lè gbà. ادعوني أستجب لكم. Ọlọ́run ni ẹ pè mí Ọlọ́run bẹ́ẹ̀ bá pè mí bí tu Rasul èmi Ọlọ́run ó jẹ́ pé yín èmi lọ́lọ́run tí mà gbàdúrà pé o bá pè mí dán lóhùn. قال رسول الله صلى الله عليه وسلم. àlàyé lọ́run Ànábì wa Muhammad ló wá sọ pé. الدعاء سيف المؤمن. Ànábì ní àdúrà tẹ rí un
àwọn èèyàn fẹ́ràn nẹ́bì dáadáa yà yín o. Àdúà sayful mu'minin. Wàláhì tàláhì mo fi bàbá Ọlọ́run gbọ́ dọ́ ọ lójú mo sì fi ọlọ́kàn balẹ̀ tó o bá bá Yorùbá nẹ́bì lẹ́ẹ̀mẹ́ta dáadáa. Farabalẹ̀ ájì 226 yìí wàláhì Ọlọ́run fi tọ́ lọ rẹ tó o bá Yorùbá rẹ dáadáa. Àdúà sayful mu'minin. Ànábì wa Muhammad ọládùá òun ni ìdá tí mùmínì fi já. Ó di Allah. Sábì bàtà yẹn máa wọlé bọ̀. Wa àwọn gbọdọ̀ fún náà nù. muqinun bil ijaba. Ànábì ni ẹ máa pe Ọlọ́run tààrà. Wa antum muqinuna bil ijaba. Bó o bá wọn ṣàdúà fẹ̀mí rẹ balẹ̀ pé àdúà wọn náà máa bọ̀ báyìí kí àwọn kí bàbá wọn Ọlọ́run gbọ́. Ọmọ bàbá wa Aláàjì gbọdọ̀ fún un. Ṣé ẹ mọ̀ pé àwọn mẹ́ta náà ni wọ́n bàbá wọn Ọlọ́run gbọ́? Aláàjì Nuhu àlejò ndá sàláàtì, Aláàjì Siko sàláàtì, Aláàjì gbọdọ̀ fún kúbá jẹ̀dídá àwọn nù. Wa antum muqinun. Bàbá Àmọ́mú Gàmbàrí. Ànábì ní bàbá wọn ń pe Ọlọ́run. Ẹ lọ lè fọkànbalẹ̀ pé ọdún ayé ó gbà wàláhì tó bá gbà pé ọdún ayé ó gbà lónìí báńkì bò sí Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Wa qala sallallahu alayhi wa sallam udiwullaha kathiran li'annakum la ta'lamuna mata yustajabu lakum. Ànábì ní ẹ pe Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá pe Ọlọ́run èyí ò làwọn àgbàlagbà làwọn Sufi ní tí wọ́n bá pe Ọlọ́run títí wọn ò ní lọ àdàdì mọ́ la ilaha illallah 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 ẹ wo ye mílíọ̀nù Lateef tẹ̀sí ẹ pè é tó pọ̀ torí ẹ̀mí yìí tọ́lọ́run ó gbà ń bẹ̀. Wa qala an-nabiyyu sallallahu alayhi wa sallam la yaruddul qada'a illa du'a. Kò sí tí máa yí nǹkan padà jù àdúrà lọ. Wọ́n dà bó bá wà nù jòkó yìí pé eléri ibú bẹ́ẹ̀ wọ́n ṣàṣẹ́rí ibú rẹ̀ dérí rẹ̀. Wala yazidu fil umri illa al-birru. Wala yazidu fil umri illa fil birru. Wa min adabi du'ai. Àwọn ẹ̀kọ́ wo làdúrà wa ní? Mo fẹ́ kí àwọn èèyàn ó ṣàǹfààní ni. Torí wótòwótò àwọn àfáà ti pọ̀jù níta nísìn. Tẹ́lẹ̀ mi bá ṣe wákàtí mẹ́wàá ẹ̀ ní láǹfààní kan bẹ́ẹ̀. Yóò kàn máa ta sáwọn èèyàn ni. Wa min adabi du'ai. Nínú ẹ̀kọ́ tádùá níta lè tádùá fi gbà. Ayẹ̀dẹ̀ wọn mustaqbala qiblati wa yarfa yadayhi. Gbogbo ẹni wọ́n bá fẹ́ ṣàdúrà kó dojú kọ gábàsì. Nínú ẹ̀kọ́ tádùá nínú. Ayẹ̀ stẹ́kíbílà kìbùlátà. Dojú kọ gábàsì kó o sì tẹ́wọ́ rẹ sọ́dọ̀ Ọlọ́run. Lima ruwiya ani rasulillahi sallallahu alayhi wa sallam. Nítorí pé wọ́n gbà wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad. Qala inna Allaha rabbakum hayyun karimun. Ọlọ́run tó dá yín ọba tí ó máa sẹ̀mí lọ́gbẹ̀rẹ̀ ọba ọlọ́rẹ ni. Yastahi min abdi idha rafa yadayhi ilayhi. Ọlọ́run gé ojúmọ́ tí Ọlọ́run fúnra rẹ̀ kálẹ́rù rẹ̀ kan. Ó wá tẹ́wọ́ rẹ̀ méjèèjì sọ́dọ̀ ọba náà tó Ọlọ́run ọba Ọlọ́run lójúmọ́ àti òkèdùn òkè tẹ́wọ́ méjèèjì. Àyẹ̀rú dàrúmọ́ sọ fúnra. Kó wá káwọ́ òun lófo ìwọ tó bá fẹ́ ṣàdúà máa dojú kọ gábàsì ibi tá à ń kírun sì máa tẹ́wọ́ rẹ sọ́dọ̀ Ọlọ́run. Wà á yẹ Musa bí máa wájú ẹ̀hún bá dàdún áì. Bó o bá wá tẹ́wọ́ rẹ tán tó ṣàdúà tán wá fọwọ́ rẹ méjèèjì bọ́jú. Limaruwi ani Umar qala qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Sayyidina Umaru ló gbà wá ọlá Ànábì wa Muhammad. Idha madda yadayhi fi du'ai. Ó ní bí Ànábì Muhammad bá tẹ́wọ́ tó ṣàdúà báyìí. Lam yaruddaha hatta yamusa bihima wajiyahu. Ànábì ò ní káwọ́ rẹ̀ kalẹ̀ yóò fi ọwọ́ rẹ̀ bọ́jú
má bá ń ṣàdúrà fún ọ̀wọ́ náà ló bá ṣàdúrà náà bá ṣàdúrà tán fọwọ́ bọ́ ẹlòmíì tún máa sakọ́ má bá ń ṣàdúrà fẹ́ ẹlòmíì yóò máa tẹ fóònù ni bẹ́ẹ̀ lómi bá lọ tàjíd yóò máa lọ lé pínkì ni tí lè fi mọ́ gbogbo tí àwọn afá bá wí kò ní gbọ́ yóò kàn máa my dear my biscuit my chewing gum my everlasting wife ẹni tẹ́ padà sí pèlè ra yín kẹ́yìn. àlẹ́ àṣìyàhùn tí láyún sájà bòbí hìn. àwọn kan wo ni ó jádùn ó gbà. àlìhùnlá. àkọ́kọ́ ń bẹ. Adamu khuduril qalbi fi du'a. Adamu khuduril qalbi fi du'a. gbogbo ẹni bá ń ṣàdúrà tí o bá ti sọ́kàn rẹ̀ ń bẹ àdúrà rẹ̀ ò ní gbà. farabalẹ̀ àkọ́kọ́ nu wọ́n kíbo sí yá Lateef ọba aláàánú yá máa lutifuhu ìsáàlà taftal ahadimirihi badihi kafa ọba tẹ́ pé tó bá ti fàánù rẹ̀ sí yàn la gbogbo nǹkan máa rọrùn ni Lateef náà wọ́n á ń lo sàlátì jẹjẹ kí ló dé tàdúrà rẹ̀ ò ní gbàngbà tí o sọ́kàn rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ lómi bá dáwọ́ yà sàlátù tó lọ bí àdúrà ń lọ lè bú yàn ni àlìsí gálù bí kò yóò bí làkàlìk yóò máa bú yàn ni bẹ́ẹ̀ yàrá gbájà akọni ẹ̀rí yàrá bí àtọwọ́ òun ẹ̀fíìsì ni kẹ́ni jàlábí àti ẹ̀ ló dájú nù bẹ́ẹ̀ lómi ò bá tún wá rí wọ̀ yóò wá ní jàlábí àkàlówó wa títí ijọ́ méje ṣé wọ́n gbọ́n tọ́lọ̀ tó ní o máa ra sọ padà. àsáníà. ẹlẹ́ẹ̀kejì tí ìdádúró gbà. Ádámù ní àti sọ́ọ́líhà. gbogbo ẹni bá ń ṣàdúrà tí ò bá ní àníyàn dáadáa àdúrà rẹ̀ ò ní gbà. àdúrà wo ló ṣe táníyàn rẹ̀ ò dá. gbogbo yẹn á mú ọ láládùúrà kó o ṣe tàjú só lápá lára rẹ̀ àníyàn rẹ̀ ò dá ni. Ọlọ́run sọ̀rọ̀ fẹ́ gbẹgbẹ́ rẹ̀ nù ń bí ọ Ọlọ́run sọ̀rọ̀ fẹ́ ọmọ ìyá rẹ̀ fẹ́ kó wálẹ̀ Ọlọ́run gbé nǹkan síbi kan òun rí tọ́nu rẹ̀ òun lọ sí àrìmọ́lọ́ lọ́rùn lọ́wọ́ àníyàn rẹ̀ ò bá sí pẹ̀lú àdúrà yòó nígbà. àsálísà. ẹlẹ́ẹ̀kẹta. àdàmúlẹ̀ oṣù ìfìlà yìí. gbogbo ẹni bá ń ṣàdúrà tí ò bá bẹ̀rù Ọlọ́run àdúrà rẹ̀ ò lè gbà. àrọ́bíà. ẹlẹ́ẹ̀kẹrin. wà bá tinú mamulu lè ákìlì lè àrọ́ mi. gbogbo ẹni bá láìkí kó máa jẹ àrámù tó láìkí kó máa jẹ àrámù Sheikh Lukmon tó láìkí kó máa jẹ àrámù. lè ákìlì lè àrọ́ mi. àdúrà rò ní gbà ọ̀rọ̀ mi ò ní pọ̀. wá lọ sùkìlọ̀ fìlà abari anna mumina wà káfìrán. wà sùkìlọ̀ fìlà abari anna mumina wà káfìrán fi zamani lè awali. ní àsìkò tó kọjá ìtàn tó mú lọ lẹ́nu o mùmíní kan bẹ tó sílọ̀ gan gèfèrí kan wà ń bẹ tóun jẹ́ ọ̀gá òbútu gèfèrí òun ò sílọ̀ tó bá fẹ́ fẹ́rí rẹ̀ kẹlẹ̀ ìpàkọ́ ní òmu. ìntọ́làkọ́ yẹ sí ìdáni sámákà. àwọn méjèèjì wá jáde ńlẹ̀ eléyìí jáde ládùúgbò rẹ̀ eléyìí jáde ọ̀kẹ́ jáde lọ́sọ̀dọ̀ bàbá Ọlọ́run gbọ́ èyí tó jẹ́ mùmíní gèfèrí jáde látọ̀nà bìkan èmi ò mọ̀ bẹ̀ lábẹ́kúta o. fàkàtàlì káfíru yẹ Zikru àlì àtàhó. àmẹ́yìí tó jẹ́ tọ́lọ́run ti sin lọ́hún nígbò dé tí odò ló bá bẹ̀rẹ̀ sí pè Ọlọ́run pè Ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá. famara fa àṣìbùkátà wà tá àgàtà sàmàkà kẹsìrà. tónkè. famara fa àṣìbùkátà wà fàhásà lè káfíru. èyí tí ò sí lọ́hún tó jẹ́ gèfèrí. Zikru àlì àtàhó. ló bá dé tí odò ló bá pé gèdè ó pe ọ̀fọ̀ ó pe àgbogbo tí wọ́n máa pè máa ní bàbá ìwọ́nu máa ní tó máa ń pa rẹ̀ nu ó ní bàbá èmi jọ wọ́n ni. Zikru àlì àtàhó. ìwà ń kíbò sí gbogbo ohun tí ń bọ nílé ó pèsè rí ìwọ̀ tí ó fi pẹja. famara fa àṣìbùkátà wà tá sàmàkà kẹsìrà. ẹ bá kíbò sí Ọlọ́run dáadáa ni. ó dáwọ̀ sódò báyìí gbà tí ó tóbi ìṣẹ́jú márùn-ún tí ó fa ìwọ̀ ọ̀hún jáde báyìí gbogbo onírànrìn ẹja ńláńlá ló kó kùrúngù ni tìlápíà ni kòté ni táítọ́ọ̀sì ni ẹja àrọ̀ ni gbogbo àwọn ẹja akàn gbogbo ẹ̀kún bámú ni. wàjàlá lìmúmínú yadhkuru Allah. ẹni tó wá sí lọ́n yìí òun á wò pé òun náà fẹ́ pẹja lọlé
ọba kíbo sí ọlọ́run ẹ wo ọlọ́run fa ẹ wo ọlọ́run fa ẹ wo ọlọ́run fa ọba tí ìsọbi tí ń lọ fún yẹn bẹ̀rẹ̀ tàtẹ́ ìdó lọ́lẹ́ dúró dé mbẹ́. fàlàyéjì ó ṣe hàn. gbogbo ọlọ́kàlí tó mọ̀ lọ sàṣìwọ̀ níbo da sódò tí ó gbé jáde báyìí kò gbé nǹkankan jáde. súnmọ́ àfọ bàtàmúkàtà wù ìdálẹ́gòrò bẹ́ẹ̀. ẹ wá wà mẹ́ látago 5 aago 6 ìwọ̀n tó dédé àsìkò mẹ́gàrì báyìí títí ń lọlé ó wá ní wọ́n lọ́n gbóhùn bá tẹ ẹ̀rẹ́ ẹja tóun ó tàbí ti gèfèrí kọ́dà bó ṣe yọ kan àbí méjì tóun ó jẹ àtàwọn ìyàwó òun àtàwọn ọmọ òun kóun náà rí mú lọlé. fàdìtọ́rọ̀ bá ti fọwọ́ kan á ti fìlì mọ́ i. ẹja yọ kan tó wá gbé jáde létí dò inú rẹ̀ dùn kó mú ẹja báyìí ẹja bá tún bọ́ sínú odò padà. fàrọ̀jà alimúmínú alẹ́ ìzàmà ó ṣe hàn. mùmíní wa padà lọlé kò rí nǹkan kan mú lọlé àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ wọ́n sùn lébi ni. wàrọ̀jà alíkà fìrùn wa kọ́ di mutala àti síbùkàtù hàn. ẹni tí ò wá sí lọ́hùn ọwọ́ arẹ́ japa ni mo fi sọ pé ọlọ́run ò sọ bí ti ń lọ fún yàn dákun dá dúró mbẹ́ ìwọ̀n ń banújẹ́ ó lè máa lọ àsálátù kọ́lọ̀ tó máa dán wò ó lè máa ṣàdúà kọ́lọ̀ tó máa dàrú mọ́ ọ lọ́wọ́ ọba tí ó fẹ́ ni tí ń pè é lẹ̀ tí ó sì máa gbàdúrà ẹni tó sùn. Ìfi sọlá náà ni ọlọ́run wa banújẹ́ màláìkà tí wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn méjèèjì màláìkà tí ń bẹ lọ́dọ̀ gèfèrí èyí tí ń bẹ lọ́dọ̀ mùmínì wá ń gbà ìrí ọlọ́run ẹni tó ní wà lọ́dọ̀ rẹ̀ ní banújẹ́ yìí ọlọ́run wa ní kí ni banújẹ́ sí ṣé nítorí ẹja ajọ́ kan tí ò rí jẹ àìrẹ́jà ń jẹun èmi ọlọ́run fi fún un lálìjẹ́ nínú lálìkìyámà ni. sẹ́wárẹ́ ni tó pẹja tí wọ́n ń yọ lé wọn tó tún tà wọn bí yàrá ó ṣe pọ̀ lọ́dọ̀ èmi ọlọ́run. ìnibù lè dá. bọ́lá ń bá gbàdánwò dé. fàzíkì bìlá yìí wà ń dọ́bì kí. lọ́lẹ̀ dúró ti ọlọ́run ọba rẹ ọlọ́run lọ́ba tí nani ìníbùtù lè tà. ìníbùtù lè tà. fàzíkì bìlá yìí wà ń dọ́bì kí. ìnàlẹ́dí yẹ kí ṣe fún bàlíwáhù wàláhù. ọlọ́run tó máa sìn tí ó sì máa dowó rú mọ́ ọ lọ́wọ́ tó tún máa jẹ gbèsè ló lẹ́lòmíì kó ń sọ́ọ̀bù bọ́lá ń bá wa gbàdánwò dé ọlọ́run náà lọ́ba tí nẹni tí ọlọ́run lọ́ba tí nẹni tẹ́yẹ tún máa lọ lè sábà. ìnàlẹ́dí yẹ kí ṣe fún bàlíwáhù wàláhù. ọba tí máa yọ ní nínú àdánwò òun ni Allah ẹ bá ń pariwo pé Allah. ìnàlẹ̀ òmùra. ìgbésí ayé rẹ tó lélẹ́lẹ́ tó fàáfàá ó gbàwẹ̀ ẹlòmíì ó gbàwẹ̀ Monday yóò gbà tijọ́ Àlàmísì lérí pé òun fẹ́ kẹ̀kẹ́ ọlọ́run tún ní dáadọ́. wàá ń dán kọtílà farajọ́. ọmọ rẹ tí ò gbọ́ tiẹ̀ tó ń sunkún lérí ẹ̀ ọlọ́run lémi ọlọ́run kò sẹ́ni tó lè sípayá rẹ̀ fún ọ àfẹ̀mí ọlọ́run náà o. kàmí ni umuri ṣídàdé farajà lọ́wọ́. ó lè máwọn àkẹ́ lánàá tí gbogbo ayé rò pé wọn ò lè rọ́nà àbáyọ mọ́ a padà sọ̀nà àbáyọ fún wọn. níláyìí fil kọ́líkì máa tààrọ́ tí mo ṣe yàtọ̀ hó màlíkàirú ìlàlẹ́bí ìkìtàrọ̀hún lọ́hùn. jẹ́ ń pariwo sí yàrá jihannasi. yàrá jihannasi. ìpariwo sí mi ló nínú lábẹ́kúta. yàrá jihannasi. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fọkàn sí pé lágbájá ni ó sọ mí déyàn. yàrá jihannasi. tó fọkàn sí pé bó ń bá ti dọ́dọ̀ lágbájá ọ̀dọ̀ rẹ̀ ní ti là. yàrá jihannasi. ẹlòmíì ń bẹ lọ́dọ̀ ẹni tí ó là kò sì là lọ́dọ̀ rẹ̀. yàrá jihannasi. àmọ́ ni mo pè wọ́n tó ń ran kàn séèyàn. rabbun nasi mawjudun. ọba tí tó dá gbogbo ayé mawjudun òun ní bẹ kí ló àfọwọ́ Lukmon Sheikh Lukmon Al-Khalifa ta ni wọ́n náà wá pè ń yà yín ẹ̀ dá mi lóhùn ni
موجود فلجاهليه فمنه الفضل والجود. lọ́lẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìwọ náà wo iye oògùn tó ṣe tẹ́kọ̀ọ́gùn bá ń láyàn ni fàlìjáhìlẹ̀ lọ́lẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo nǹkan wà. wákìsì dùn dáhùn máa ń tẹ̀jí ní fíbàbí fọ́rọ̀jà. bó bá lè mọ títí lọ́lẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run lọ́nà wà àkáǹtì ọlọ́run ni ò ní lukudéètì nígbà kan. wálé ka irun fi sáyìngì wálé àfọwọ́mọ́mọ́dọ́. gbogbo tó ń wá láyé ọ̀dọ̀ ọlọ́run ló wà kò sí tó ń fẹ́ tí ò sí lọ́dọ̀ ọlọ́run. alitẹ́sí alinasa. ṣé àwọn èèyàn náà ló fẹ́ máa lọ lè bá. alitẹ́sí alinasa. àfa mi sọra rẹ̀ dọ́mọ yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn olówó. alitẹ́sí wọ́n bá ti wá rí kíní rẹ̀ báyìí wọ́n wá fi sí nọ́mbà bc wọ́n fẹ́ lómi sí blacklist wọn ò ní gbé mọ́ wọn ò ní tó yá wọn pè mọ́. alitẹ́sí alinasa. sáwọn èèyàn náà ló fẹ́ máa lọ lè sáré bá. ìwọ tẹ́rì rẹ pé tẹ́rì rẹ fapò sẹ́yìn ló máa lékè àbí olóòlè ń lé ọlọ́run. wa kullu shay'in ila rahmani maridun. gbogbo tó ń wá lọ lè dá padà sọ́dọ̀ ọlọ́run ló lè ṣe. ya rajiqal khaliqi. àbá ni mo pè wọ́n tó ń lé ẹ̀dá mú káàkiri. fi khawfi wa fi amali. ìjọ tí ẹ̀rù bá bọ̀ àti njọ́ tọkàn rẹ bá balẹ̀ èèyàn náà ló ń tẹ̀lé kí. látẹ̀kí sùdí kọ́lí kọ́ wà lè kọ́ là kó má kí sùdùn. èyí tó fi ń sáré tẹ̀lé ẹ̀dá kí tó fi ń lọ́dọ̀ èèyàn tó ń dààmú pé ọ̀dọ̀ rẹ̀ bùkátà ló ti bíyá kí ló padà lọ sọ́dọ̀ ọlọ́run tó dá ọ sí. látẹ̀sí alílẹ̀ abidá. má dààmú èèyàn mọ́. yánà máa nù má kiri má tán. ìwọ olóorun àsùngbàgbé ìwọ tó gbàgbé ara rẹ. máa yẹ bùtẹ́gìlì fọ́dìlà ìdálé àmọ̀dì mọ́sídò. máa yẹ bùtẹ́gìlì fọ́dìlà ìdálé àmọ̀dì mọ́sídò. ẹni ó bá fọkàn sí pé èèyàn ni ó làwọn yóò padà disappoint rẹ kan yìí. báàbùlì kẹ́. farabalẹ̀ ìtòfin mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ àwọn tí wọ́n máa promise àwọn àfa lówó. tó o bá fọkàn sẹ́lòmíì kọ́dà lómi ò ti lọ lè gbá mi kankan lẹ̀. ó kàn rí pé òrí àlátìmọ́ ni. àmọ́ lọ́hùn tọ́lá bá ti sáyìn ìwé rẹ lọ́hùn gbogbo ohun tó ń léhùn wọ́n máa wá fi bọ́ ń lé ni. báàbùlì kẹrí mi. ọwọ́ orí ọlọ́run. lima náà dá wùmọ̀ fàtàwọ́. gbogbo ẹni ó bá bí ọlọ́run ti tẹ́wọ́ àánú gbígbàdúrà rẹ̀ ó ti sí ilẹ̀ tó o bá gba gbàdúrà rẹ̀ ó gbà lónìí bá a kí mo sí pé Allah. aládàáwá mi. wàbàbùrùnà sí mọ́sùndùn. ẹnu ọ̀nà èèyàn fóni afáwa Lukmanu Al-Misri Sheikh Lukman Al-Khalifa ọlọ́run ló ní àwa pé tẹ́pẹ́ bá ní kẹ́rì kọ̀ọ̀kan wá gba 10,000 èèyàn lè pọ̀ jù báyìí lọ. fàríjìlì mọ́ọ́lá ká. ẹ̀yin ọlọ́run kádàrẹ́ rire pàṣẹ rire lọ bàbá wọn ọlọ́run gbọ́ lápá wá pàdé ọlọ́run lára bàbá wọn ọlọ́run gbọ́. fàríjìlì mọ́ọ́lá ká. ìwọ náà darí padà wọ́dọ̀ ọlọ́run. fi yusri wà fi yusri. bó bá lè mọ́ ọlọ́run ni ó máa pè bó bá tún rọrùn ọlọ́run ni ó máa pè. màlẹ́kìsùdìlà fi hàlẹ́ ní màsíwọ́dù. ẹni ó bá ti dìmọ́ ọlọ́run níjọ́ tó lé àtijọ́ tó rọ̀. ẹni ó bá ti dìmọ́ ọlọ́run níjọ́ tó lé àbí tó bá tún rọ̀. òun ni ó ṣe ríire. òun lè lé ríire. mo bẹ̀ lọ́run fẹ́lí kọ̀ọ̀kan wa. abẹ́lú afẹ́ni kọ̀ọ̀kan wa. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ jẹ́ ẹ̀ta. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ jẹ́ ẹ̀ta. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ àná. lẹ́nu bàbá ọlọ́run gbọ́ tàná. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ òní ta jòkótì. lẹ́nu bàbá wa ọlọ́run gbọ́ tàwa jòkótì lónìí wà yìí. wàláì ọlọ́run o. májò kọ ẹnìkan bí bàyí tá dùn àrè òní gbà. májò kọ ẹnìkan láàrin wàyí tá dùn àrè òní gbà. kọ́dà bẹ́ẹ̀ yẹn bá dá òtún pàdùn àwọn òní gbà ọlọ́mọ sábà wà gbàdúrà rẹ̀. bẹ́ẹ̀ yẹn bá dá òtún títí ẹ̀ gbàdúrà tiẹ̀ náà àmọ́ kọ́kọ́ gba tàwọn tá à ní dá òtún. káwa pariwo Allah lẹ́ẹ̀mọ̀kànlá kó lókè dáadáa. káwa pariwo Allah lẹ́ẹ̀mọ̀kànlá kó lókè dáadáa. Allah. Allah 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 Allah
الله الله وتلك حجتنا بسم الله الرحمن الرحيم وانا ما داني اتون فẹ́ وتلك حجتنا وتلك حجتنا آتينا إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم والله ẹlòmíín sáré yé di sínú ni. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين bàbá wa nísìnyẹ kò ní bàjẹ́. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط gbogbo bí tí wọn náà bá wà kásẹ̀ ámínà lẹ́ẹ̀ márùn kó lókè dáadáa. amina 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 ya Allah. ẹni ní dé tòru gẹ́gẹ́ bí Sheikh Lukmon wọn ní àwọn oníkẹ́lìkà kan mówó wá kó má di pé mi ní dé tòru pé kí wọ́n mówó wá àmọ́ àwọn owó kan bẹ lọ́wọ́ wọn ń bọ̀ àwọn owó kan bẹ lọ́wọ́ wọn hundred ni tọ́ba ti fún mi ní márùn eléyìí kẹ́lìkà kan mọ́ mówó wá mọ́ owó ọpẹ́ ni kálukó mówó àdúrà wa ẹni tí o bá ti mówó àdúrà wa àfúrásì. kó kálukó máa mówó àdúrà wa tàbá ti mú ọkà olè mọ̀ sàlùwàlá. ọ̀ya Sheikh Lukmon kan kọ́ fún alọ́dẹ tà ọkọ náà. márùn tó bá ti pé márùn. ẹ kọ́ bá kún yàn yín. ìwọ tó o bá ti lálùwàlá lọ ṣàlùwàlá. owó àdúrà lánàá ẹ mú ẹlòmíì fẹ́ràn àdúrà àmọ́ kò lè ṣe sàárà àìṣe sàárà ni òjá àdúrà rí ó gbà o. ẹ̀rí mùsùlùmí ẹlòmíì wá rìn dímọ́lẹ̀ ńgbà tó kan yóò mú sàárà wa àmọ́ ńgbà tó fẹ́ gbàdúrà ó múra kankan. اللهم انك امن من كل شيء وكل شيء خائف منك وبامرك من كل شيء وخوف كل شيء منك اغفر لنا كل شيء حتى لا تسالنا عن شيء يا من بيده ملكوت كل شيء انك على كل شيء قدير. اللهم يا رجاء المؤمنين لا تخيب رجاءنا ويا قياس المستغيثين اغثنا ويا عون المؤمنين اعينا ويا حبيب التوابين تب علينا وعلى عبادك المسلمين اجمعين برحمتك يا ارحم الراحمين يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. ẹ lọ ṣe àlùwàlá. ẹ lọ ṣe àlùwàlá. bàbá àgbọ̀lọ́ngbò ò ti ṣàdúrà. bàbá ló ń gbọ́ wọn ṣàdúrà fún wa má lọ o. má lọ tó o bá ti lọ. má lọ o. ó dọdún tó ń bọ̀ nù ni o. má lọ o. bó o bá ti lọ ó dọdún tó ń bọ̀ nù. bàbá àgbọ̀lọ́ngbò ṣàdúrà. bàbá wa àgbọ̀lọ́ngbò ti ṣe àdúrà o. má lọ o. bàbá àgbọ̀lọ́ngbò wọn ṣàdúrà. wọ́n ṣàdúrà má ti lọ kírun. lọ ṣàlùwàlá kó wá kírun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله إن محمد رسول الله صفوا لله صفوا لله صفوا لله صفوا لله صفوا لله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر آمين الله أكبر ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر آمين الله أكبر ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله الله أكبر
الله أكبر. الله أكبر. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم. استغفر الله العظيم. 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 ẹ jẹ́ á jókòó lẹ̀ ibi tá a wà. bàbá wa àgbà ọlọ́run gbọ́. bàbá wa àgbà ọlọ́run gbọ́ ń ṣàdúrà fún wa. My Naija TV. My Naija TV. àdúrà ẹ ti gbà. àdúrà ẹ ti gbà o. àwọn dànù. àwọn dànù. ọlọ́run bá ń gbàdúrà yín. ọlọ́run ó gbàdúrà yín. all the way from Lagos. all the way from Lagos. last year àjọ wa ń bí. last year àjọ wa ń bí ni. àtúnwà ń bí this year. àtúnjọ wa ń bí this year. kì í ṣe pé owó kan lẹ́ ń gbà. kì í ṣe pé owó kan lẹ́ ń gbà. ó kàn wọ́n kẹ́ máa sin ọlọ́run lára àwọn afáà ni. ó kàn wọ́n kẹ́ sin ọlọ́run lára àwọn afáà wa ni. ọlọ́run bá ń di fún yín o. ọba mi ó di fún yín o. ọlọ́run ó di fún yín. ọba mi ó di fún yín. òkìkí yóò kàn. òkìkí yóò kàn. jùbẹ́ ti fẹ́ lọ ní jùbẹ́ ti fẹ́ lọ ní dáadáa. la hawla wala quwwata. illa billahi aliyil azim. mo fẹ́ ni bàbá àgbà ọlọ́run gbọ́ ni mo fi ṣàdúrà bàbá fún ọlọ́run gbọ́ mo fẹ́ ni mo ṣàdúrà fún ọlọ́run jó rí bẹ́ẹ̀. ẹ̀yin yàwá ẹ jókòó. ẹ̀yin yàwá ẹ jókòó lẹ̀. afa àtúntò máìkì yẹn dáwọ́dà. ẹ dákun ẹ jókòó. ẹ dákun ẹ jókòó lẹ̀. àdúrà bàbá àgbà ọlọ́run gbọ́. àdúrà bàbá àgbà ọlọ́run gbọ́. ó tayọ tí ẹ máa gbọ́. ó tayọ tẹ́ ẹ máa gbọ́. tẹ́ ẹ ní farabalẹ̀. tẹ́ ẹ ní fi ara balẹ̀. ẹ jẹ́ á jókòó síbi tá a bá wà. ẹ dákun ẹ jẹ́ á jókòó síbi tá a wà. gbogbo ẹni tí ẹ lọ gáàsà bàndírì ń. gbogbo ẹni tí ẹ lọ gáàsà bàndírì ni. ẹ ṣe kíákíá. ẹ ṣe kíákíá. bàbá wa àgbọ́lọ́ngbọ́ ló fẹ́ ṣàdúrà. bàbá wa àgbọ́lọ́ngbọ́ fẹ́ ṣàdúrà. ẹ̀yin ìyá wa. ẹ̀yin ìyá wa. gbogbo owó tá a gbà lọ́wọ́ yín látọjọ́ kí gbogbo owó tá a gbà lọ́wọ́ láti jẹjẹ. bàbá wa àgbọ́lọ́ngbọ́ lè wá fi ṣe àdíyá fún. bàbá wa àgbọ́lọ́ngbọ́ ni kẹ́ fi ṣe àdíyá fún. àwọn àfáà yín ò gbọdọ̀ sì bínú. àwọn àfáà yín ò gbọdọ̀ bínú. àwọn àfáà yín ò gbọdọ̀ bínú. bẹ́ẹ̀ bá rí kọ́bọ̀. tá a bá rí kọ́bọ̀. kí ló wí. tá a bá rí kọ́bọ̀. ó wí dáadáa tẹ́lẹ̀. ẹ fira àlùbáríkà wájú ọlọ́run. a fi àlùbáríkà wájú ọlọ́run ni. ẹ̀yin ẹ jókòó ẹ jókòó. ẹ jókòó. amúdálélá Allah ṣukurálélá Allah. ẹ tẹ́ bẹ́ẹ̀ ló bandere yẹn. ẹ lè bọ́ Allah ṣukurálélá Allah. ẹ jókòó ẹ jókòó. ẹ̀yin ya wa ẹ jókòó. òkìkí àwọn tó dúró kán jókòó ọlọ́run ọlọ́gbọ́n fẹ́ ṣàdúrà kán jókòó. ẹ jẹ́ kí jókòó yẹn dákẹ́ dáadáa. bàbá wa àgbà ní gbódòfù wọ́n ti sọ fún wa inú tí ń jẹ́ àdúrà gbà ní kẹ́mi ẹ má mọ̀ inú tí ń jẹ́ kádúrà ó gbà òun ní kẹ́mi ẹ dàrú.
ó rí pé eléyìí tó mú lọlé ó ṣe máa rántí ju kó máa rántí pé wọ́n bọ́ ẹnìkan bẹ̀ lọ. bàbá wa àgbà gbọdọ̀ fún báyé bá ń jáyé ẹ̀ ní mọ̀nira nígbà bá ń jẹ́ gbà ẹ̀ ní túbú gbogbo ntọ́ta bá ń rò sí ọlọ́run níjó bá yín lágbára ọlọ́run òkè òkè lẹ́ẹ̀ma lọ ẹ̀ ní wálẹ̀ wọ́n lápá wọn yá iṣẹ́ àǹfààní lára gbogbo ọmọ yín pátá ọlọ́run jẹ́ jèrè wọn. ẹ jòkó síbi tẹ́ ìwà yìí ìyá wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ẹ ṣe alhamdulillah. alhamdulillah. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ẹ dákun ẹ jẹ́ á jókòó nítorí t'Ọlọ́run kí gbogbo wa ká fara balẹ̀. mo kí gbogbo ìjókòó àlùbáríkà ti ọdún yìí tí àwa ìjọ Nuurul Hudah tí a gbé kalẹ̀ sílùú Ẹ̀gbá léyìí tó ṣe pé irú ẹ̀ ṣọ̀wọ́n tọ́lọ́run wá ní kí ẹrù ní oríire yìí kan ìlú yìí. mo kí yín púpọ̀ ẹ kú oríire. àbálẹ̀ ẹ kú oríire o. oríire náà Ọlọ́run ní sọ di orí ibú mọ́ wa lọ́wọ́. àmín. àmín ya Allah. mo kí gbogbo àwọn khulafa àwọn àìmà tọ́lọ̀ ń kún ọjọ́ sí ààyè àlùbáríkà yìí àtàwọn tí wọ́n ṣì wà ń bí àtàwọn tí àwọn náà ti tún lọ sí àwọn ààyè míì kó ló wá bá a san yín lẹ́san rí. àmín. mo kí àfa àgbà Sheikh Hasbunallah. adamallahu hayatahu. bàbá gbódòfò. adamallahu hayatahu. Sheikh Ibrahim akin ẹ kú ojúṣe tọ́lọ̀ ní kẹ́ máa ṣe tẹ́ ẹ sì ń rí ṣe. alhamdulillah. ẹ kú àìgbàgbé ìjẹta àná àtòní. ẹ kú àìgbẹ́sẹ̀ kó ń bí àwọn tí wọ́n bí ń gbẹ́sẹ̀ sí. tẹ̀yìn náà wá gbẹ́sẹ̀ síbẹ̀ pé lórí òdodo yìí orí ẹ̀ náà rẹ̀ wà. kọ́lọ́njẹ́ àárín pẹ́ o. àmín ya Allah. kọ́lọ́njẹ́ ṣepẹ́. àmín. má da ìgbàrú mọ́ yín lọ́wọ́. àmín. yìí tẹ́ ẹ ṣe fún ìjọ Nuurul Hudah lọ́dún yìí ó dùn mọ́ wa a sì gbádùn wá sí tẹ́ ẹ ṣe fún wa ó lápá lára gbogbo wa àfẹn tí ò bá fẹ̀mí sí láàyè yìí ni ò ní mú wá sí èyí tẹ́ ẹ ṣe yìí léyìí tí ó máa ṣe láǹfààní láyé àti lákìámà. kọ́lọ́ má fi tọdún yìí ṣe àsọmọ ayé. àmín. ọba tó ti wá ṣe yín ní ìmọ́lẹ̀ káàkiri gbogbo ayé àtẹnifẹ́ àtẹni tí ò fẹ́. ọba tó ní nítòun ọlọ́run bá ti ṣe ẹ̀dá kan ò lè fọwọ́ bò ó. ìmọ́lẹ̀ náà kò ní kú láéláé. àmín. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yẹn lọ́nba aṣọ yín lẹ́sàn-án rí. àmín. mo fi ti yín kí Khalifa wa Hawalu Salihin baba lókè ògùn
kó lọ́ọ́ jẹ́ kí a rí i pẹ́. bàbá pẹ̀sẹ̀ mo kí yín mo kí gbogbo àwọn fúlàfà tí wọ́n wà ń bí. àwọn àfọwọ́ láti Èkó. gbogbo ẹ̀yin àfọwọ́ láti ìlú Èkó ọ̀nàrẹ́bù wa mo kí àwọn náà ẹ kú ìfọmọ ènìyàn ṣe bọ́ọ̀lù ọ̀hún ti ṣe yín ẹ wá rẹra yín lẹ̀ man wadaha nafsahu rafa'ullah gbogbo ẹ̀ ń bá rẹ̀ ńlẹ̀ ọlọ́run máa ní ààyè gíga ló máa bára rẹ̀. gbogbo ẹni tó bá ti rẹra rẹ̀ ńlẹ̀ ọlọ́run ọba àlékè ọlá yóò sì máa gbé ní náà ga fúnra rẹ̀ ni. ibi gíga tọ́lọ̀ ń gbé yín sí lónìí. ààyè tọ́lọ̀ ń wá ti wá tò yín sí. èyí tí ó tuju yẹn náà lọ Olúwa bá fi yín síbẹ̀. àmín ya Allah. kẹwàá gùn lẹ́mìí. àmín. ọlá pé ẹ fi ìjókòó ìyẹ́ wa sí ẹ fi pọ́n wa lé Olúwa bá pọ́n yín náà lé. àmín. la ilaha illallah muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. mo kí Khalifa wa Sheikh Lukmon Al-Azhariy láti ọba náà gbogbo ẹ̀yin bàbá wa láti ìlú ọba torí tá a bá ń kí Khalifa wa àbí ká kí wọn mọ yín tó ké bí ò bá sẹ́yìn a lè rá wọn ọlọ́njẹ́ àrí yín pẹ́ o. àmín. ọba tó ṣe yín ní àfáàrí ẹ dùnnú sí tọ́lọ̀ ń ṣe fún yín ẹ sínú ẹni tó ń banújẹ́ àbí ẹni tó ń ṣe kèéta lérí tọ́lọ̀ ń ṣe fún yín ẹ tó wá ń pọ̀ nǹkan náà lé ìlú ọba ò ní dàrú. àmín. bẹ́ẹ̀ tí wọ́n ń pọ́n àfáà létí inú yín dùn yín kọ́lọ̀ ń yọ àwọn ọmọ rẹ̀ nù àwọn tí náà. àmín. ọlọ́run ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam. mo kí Khalifa wa Lukman ẹ bá mi ṣe Allahu akbar. Allahu akbar. èyí tó lọ ń ṣe yìí àwọn máa dúpẹ́ títí náà ní ọpẹ́ dá torí pé ẹ fi dímà nulẹ̀ ọlọ́run gbọ́ ẹ fi ṣeré. kídìmánu ilé ọlọ́run gbọ́ ẹ fi ṣeré. ẹ fi dímà ilé àwọn àfáà yín ẹ fi ṣeré. kídìmánu ilé àwọn àfáà yín ẹ tún fi yẹn náà ṣeré. mo rántí ní ọdún tí a fẹ́ fi bí lélẹ̀ lọ́dún náà àwọn àgbààgbà mẹ́ta iná ẹ̀ lẹ pè ẹ pé èmi ọmọ yín. ẹ pé àwọn bàbá wa Khalifa bàbá àgbà ọlọ́run gbọ́. ẹ pé àfáà wa ní Ọdẹkùnlé àti bàbá wa ní Akórèdé. bàbá wa Akórèdé bàbá wa Ọdẹkùnlé. àwọn mẹ́ta la jọ ṣe foundation àdúrà ibi ìlọ́dún náà. Allahu akbar. nígbà tẹ́ tún fẹ́ ṣí àwọn náà lájọ wà ń bí. àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí náà lọ́lọ́run tí ní kán wà láàyè yìí nígbà tí wọ́n tún ṣí. ó sì pé ẹ torí ibì kan bàbí kan jẹ́. ẹ wá torí ibì kan kẹ́ ẹ bàbí kan jẹ́. ẹ wá ń ṣe dọ́gbadọ́gba. ẹ ń ṣe dọ́gbadọ́gba sí gbogbo àyè tẹ́ ti jáde ni. ọlọ́run wá ní kí nǹkan náà máa dáa. ọlọ́run wá ní kó oore náà kó máa lékún sí i. ẹ wo táwọn afáwa náà sọ nípa yín. ẹ gbọ́ ohun tí bàbá wa Gbódòfò tí wọ́n sọ nípa yín. oore náà ṣe bẹ̀rẹ̀ ni yóò máa dá sí yóò máa dá sí. bàbá ní oore yóò máa wá dá sí yóò máa pọ̀ sí. mo kí gbogbo Nuurul Hudah. gbogbo jọmọ Nuurul Hudah pátá lápapọ̀ bàbá náà wọ́n kì í. àtàwọn tí a wá láti ìlú ńlá lọ́hùn. àtàwọn tí a wá láti ìlú ńlá lọ́hùn. ìlú tí ìmọ̀ parí sí. ibi tí ìmọ̀ parí sí. àtàwọn tá a wà ní Nàìjíríà. àtàwọn tá a ń bẹ ní Nàìjíríà. mo kí a kú oríire o. bàbá náà wọ́n kí wa wípé a kú oríire. mo kí wa kú oríire o. bàbá náà wọ́n kí wa wípé a kú oríire. ìta àjọ péjú ṣe lọ́dún yìí ọlọ́run ní ṣe láṣẹ máa wá. tọdún yìí ọlọ́run ò wá ní ṣe láṣẹ mọ́ fún wa. a ṣe bisimilahi kan pẹ̀lú bisimilahi a ṣe kúlú Allahu kan pẹ̀lú bisimilahi. kúlú Allahu ẹ̀yà kan pẹ̀lú bisimilahi. bàbá wa Sheikh Al-Khalifa ọlọ́run gbọ́. bàbá àgbà ọlọ́run gbọ́.
baba salati. baba wa salati. baba kabara. baba wa kabara. baba alukubura. baba wa alukubura. tó fi dérí bàbá tí wọ́n ṣe àlífà wa sílẹ̀. tó fi wá dórí bàbá tí wọ́n ṣe àlífà wa kalẹ̀. baba wa abdulrahim. baba wa abdulrahim. baba aládùá ni. baba wa abdulrahim baba aládùá. baba alásàlátù ni. baba alásàlátù ni wọ́n. ọlọ́run ló mọye dàlélù tí wọ́n sà sí àyè. ọlọ́run ló mọye dàlélù tí bàbá wa náà tí wọ́n sà. àti askar àti asọ̀látù. àtàwọn zikiri àtàsálátù ànábì tí wọ́n ṣe sáyé ta wàyí àti kùránì. gbogbo wọn kọlọmba alekun kẹwọn. kọlọmba alekun ìkẹ gbogbo wọn. kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àdúrà tí a ti ṣe. àdúrà táwọn bàbá ti ṣe. gbogbo ẹni tó bá tó wá ṣe iyèméjì. gbogbo ẹni bá tó wá ṣe iyèméjì láàyè yìí. gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ. gẹ́gẹ́ bí àwọn bàbá wa gbódòfò bí wọ́n ti wí ni. ó nìkan ni yóò máa bẹnu àbámọ̀ tí kò ní sí oore kan tí ó tún gbẹ̀yìn ẹ̀ mọ́. irú ẹni bẹ́ẹ̀ ni yóò máa bẹ nínú àbámọ̀ tí ò ní sí oore kan tí ò tún gbẹ̀yìn rẹ̀ mọ́ nígbà tí n bá ti ń ṣe iyèméjì nípa àdúrà àwọn gbà bí àdúrà àwọn ò gbà. àdúrà tá a ti ń ṣe ansaya Lateef láti ọjọ́ kìíní tó fi di ọjọ́ méje. tó fi di ọjọ́ keje. tá a wá ń ṣe wòlímọ̀ ẹ̀ lónìí. káwá wà ń lọ ẹni tí ó ń wá síbi àdúrà yìí kó tún máa wá ṣe iyèméjì pé ṣé n tóun fẹ́ ṣọ́lọ́run ó ṣe àbí kò ní ṣe. kéèyàn tún máa wá ṣe iyèméjì pé àdúrà tí mo ṣe yìí jẹ́nu tóun fẹ́ ọlọ́run ó ṣe bí àbọ́lọ́run ò ní ṣe kéèyàn máa wá ṣe iyèméjì. torí pé ọlọ́run yìí ń ṣọba alábòsí èèyàn ò ní pe ọlọ́run èèyàn ò ní bẹ ọlọ́run èèyàn ò ní dúpẹ́ fọlọ́run kọ́lọ́run má lékún oore fún. Allahu akbar. ọba tó wá fún wa ní ìbẹ̀rẹ̀ ya Lateef. ọba tó wá fún wa ní ìbẹ̀rẹ̀ ya Lateef. tá a fi wá parí ẹ̀ lọ́dún yìí. tá a tún wá fi parí rẹ̀ lọ́jọ́ tèní nítọdún yìí. bá a ti péjú ṣe tọdún yìí. bá a ti wá péjú ṣe tọdún yìí. oore tí ó kẹnu. oore tí ó kẹnu. tí ò sí lọ́dọ̀ ẹ̀dá kan. èyí tí ò sí lọ́dọ̀ ẹ̀dá kan. tó ṣe pé ọlọ́run ní máa ń fún yàn. tó ṣe pé ọlọ́run ọba àlékè ọlá nìkan ní máa ń fún ẹ̀dá. kó má ṣẹ́kù ẹnìkankan tí ò ní rí oore náà nù. kó má ṣẹ́kù ẹnìkankan tí ò ní rí oore náà nínú gbogbo àwọn tá à ń bẹ láàyè yìí. ẹ ṣáàmì náà dáadáa. bàbá ni ẹ ṣáàmì. àmín. àlífà wa tí wọ́n dá oríire yìí kalẹ̀. bàbá wa tí wọ́n dá oríire yìí kalẹ̀ àlífà. ẹ̀mí gígùn ní ká máa tọrọ fún wọn. ẹ̀mí gígùn la máa tọrọ fún wọn. kọ́lọ́njẹ́ wọn túbọ̀ gùn lẹ́mìí. kọ́lọ́njẹ́ túbọ̀ gùn lẹ́mìí. torí tẹ̀mí wọn bá gùn ní tí wọ́n ń ṣe yìí yóò máa lò kí yóò máa lékún sí. nítorí pé bẹ́ẹ̀ mi wọ́n bá gùn èyí tí wọ́n gbé dání yìí kò ní parẹ́ yóò túbọ̀ máa lọ wájú ni. dáadáa yìí yóò máa pọ̀ sí. dáadáa yìí yóò túbọ̀ máa pọ̀ sí ni. kọlọmba lékún ẹ̀mí gígùn fún yín. ọlọmọṣàbà lékún ẹ̀mí gígùn àtàláfíà fún yín. ọlọlá ilaha illallah. ọlọlá ilaha illallah. muhammadu rasulullah. muhammadu rasulullah. láàrin ìṣẹ́jú márùn-ún. láàrin ìṣẹ́jú márùn-ún. á dìde dúró. bàbá ní á dìde dúró. Lateef yẹn náà la fi ṣe útúbà àdúrà tí a fẹ́ fi lé ogun àdúrà tí àwọn àfáà ti ń ṣe. Lateef yìí náà ni àwọn bàbá ni wọ́n tún fi útúbà rẹ̀ lérí gbogbo àdúrà tí wọ́n ti ń ṣe bọ̀. gbogbo wọn tó bá wà ń bí. gbogbo àtàbà ń bẹ láàyè yìí bàbá ní á dìde ẹlòmíì ìjà búrẹ́dì ní ń jà lọ́wọ́ báyìí ẹlòmíì ìjà pọ̀pọ́ọ̀fù ní ń jà lọ́wọ́ báyìí wọ́n ní á dìde ká ṣàdúrà. kí gbogbo wa kí á dàníyàn. bàbá ní ká tún àníyàn wa kó ní kálukú wa ká tún àníyàn wa dà ká tún ọ̀rọ̀ wa sọ fọ́lọ́hun. ká wá tẹ́wọ́ wa méjèèjì. ká wá tẹ́wọ́ wa méjèèjì ká tẹ́ síwájú ọlọ́run. ká yà á. ká yà á síwájú ọlọ́run ọba àlékè ọlá. má jẹ́ kọ́wọ́ yẹn papọ̀. ọwọ́ ni ẹ má jẹ́ ó papọ̀. sá máa sọ ohun tó ń fẹ́ fọ́lọ́hun. kẹ́ ẹ ṣá máa sọ ohun tó bá ń fẹ́ kó máa sọ fọ́lọ́hun ọba. ayò kẹrìmù ni ayò ni ọlọ́run kẹrìmù ni
يستحي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا. tá a bá gbà bẹ́ẹ̀ tá a sì mọ̀ pé íńtánẹ́ẹ̀tì sọ yìí nípa ọlọ́run wa pé ọlọ́run ò ní wo àwọn ẹrú ẹ̀ ká yàwó wa méjèèjì ká máa wá béèrè ohun tá à ń fẹ́ kọ́lọ́run wá dójú tì wá ká wá káwọ́ yẹn lófo ọlọ́run yìí ṣọba bẹ́ẹ̀. ọlọ́run yìí ṣọba bẹ́ẹ̀ o ká tẹ́wọ́ síwájú rẹ̀ ká wá kó lófo ọlọ́run yìí ṣọba bẹ́ẹ̀. ẹ jẹ́ á dàníyàn. bàbá ní ká dàníyàn. àwa tí bàndìrì wà lọ́wọ́ wa. àwa tí bàndìrì ń bẹ lọ́wọ́ wa. a máa lu bàndìrì yẹn. bàbá ní díẹ̀díẹ̀ lára máa ṣe. kò ní lọ òkè jù. الله اللطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز. لطفنا يا لطيف لنا يا الله لطيف لنا يا الله يا 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 لطيف لنا يا لا يا لطيف لنا يا الله يا لطيف لنا يا الله يا لطيف لنا يا الله لطيف لنا يا الله يا 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 لطيف لنا يا لطيف لنا
إلا الله لا إله إلا الله لا محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم 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 صلى الله عليه وسلم. اللهم أنت عالم آمين بسرائرنا فصليها آمين آمين آمين. وأنت عالم بأوائدنا فقضيها وأنت عالم بذنوبنا فاغفرها وأنت عالم àdúrà بعيوبنا tí فاسترها لا ترنا حيث نأيتنا ولا تفتنا من حيث أمرتنا أهدنا بطاعات ولا تسلنا بالمعصية وشكلنا بك أما سواك واقطعنا كل قاته يقطعنا هم ولعمنا ذكرك وشكرك وحسن عبادتك لا إله إلا الله من شاء الله لا قوة إلا بالله اللهم صل على سيدنا محمد صلاة تجينا بها من جميع العوال والهفات وتقضينا بها جميع الحاجات وتطعرنا بها من جميع سيئها وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين يا الله يا رب يا مجيب الدعوة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. بسر الفاتحة. ẹ̀yin ìyá wa ẹ máa mú wa àdúrà wá owó àdúrà ẹ máa mú wa àdúrà yín àgbà ẹ máa dájọ́ ó kéré ṣùgbọ́n lọ́wọ́ dá púpọ̀ padà fún yín bẹ́ẹ̀ ó yá alárabàndérè wà táwọn kan bá ti lọ tán àwọn ṣẹ̀ bẹ̀rẹ̀ alárabàndérè tiwọn lọ́tọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọdún yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àwọn sákìrínà wàsákìrát tí bàbá ṣàdúrà fún yẹn tẹ́ ẹ ṣe sí kiri lọ́kùnrin àti lóbìnrin Bintu Rasul àti bàbá ṣàdúrà fún yàfa wa Àdìgún tí wọ́n mú wa bàbá ṣàdúrà rántí fún ànábì yín Muhammad tí wọ́n mú wa jẹ́ kí ìjẹ̀rán ànábì kó wu ara wa ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín ìtẹ́ ṣe lọ́dún yìí tó yẹ wá tó sì dùn mọ́ wa kọ́lọ́run bá fi sẹ̀san rí fún yín la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. lẹ́nu bàbá àgbà ọlọ́gbọ́n wọn ní ká ní sallallahu alayhi wa sallam lẹ́nu bàbá gbọdọ̀ fún wọn ní ká ní sallallahu alayhi wa sallam. lẹ́nu bàbá wa ní ìsọ̀bà tá a bá ti rí àfa àti rí ìsọ̀bà wọ́n ní ká ní sallallahu alayhi wa sallam wọ́n ní ṣé wọ́n ní àfa àjìlá ni ó ṣe ṣe ìlìlà fún wa. يا ربي من درجات عبد القادر
الغرب